أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد الأمين الحق المبين الذي يدعو إلى صراط المستقيم وعلى آله وصحبه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين. أما بعد. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ó ní Islam tó kádàrá pé káwa náà pẹ̀lú ẹni tí ó máa ṣe Islam. Eléyìí náà tó nínú tí èèyàn máa dúpẹ́ nínú oore lọ́dọ̀ Ọlọ́run. Oore Islam yìí oore kan tó lágbára tí ò lẹ́gbẹ́ ni. Ọba tó pè wá mùsùlùmí tí ṣe pé wọ́n ti wá gọ́gọ́ pẹ̀lú tipátipá tó já sí pé a mọ ibi tó yẹ káyà sí. A mọ èyí tó tọ́ nínú ọ̀rọ̀ kọ́lọ̀ ń jẹ́ àtúbọ̀ mọ́, a sì mọ èyí tí ò tọ́ nínú ọ̀rọ̀. Ọlọ́run ṣàánú wa, à ń lo làákàyè tá a lè fi gbé ọ̀rọ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ti ń fẹ́ kẹ́dà rí, àwa náà rí bẹ́ẹ̀. Eléyìí náà lọ́ba tí à ń dúpẹ́ fún torí pé bọ́lọ́run ọba wa ti ṣe wá nù. Sọ wá tọrọ ìkẹ́gẹ́ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, ẹni tá a ránṣẹ́ tí ò ṣiṣẹ́ jẹ́. Torí pé gbogbo èèyàn lè rán yẹn iṣẹ́ kó ṣiṣẹ́ jẹ́, àmọ́ kì í ṣe irú t'Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ànábì Ọlọ́run tó kù. Ó jíṣẹ́, ó sì ríṣẹ́ náà jẹ́, kò ṣiṣẹ́ náà jẹ́, ó jẹ́ dáadáa fún èmi rẹ. Eléyìí náà tó oore pé ànábì tó wá jíṣẹ́ fún wa yìí kì í ṣe ànábì tí ò mọṣẹ́ jẹ́, ànábì tó jíṣẹ́ tó mọṣẹ́ jẹ́ ni. Eléyìí náà ni ó máa jẹ́ ká máa tọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa ànábì wa, ẹni tó fẹ́ràn wa ju àwa gan fúnra wa lọ. Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó fẹ́ràn wa púpọ̀ dé gbogbo ojú kòkòrò ànábì náà ni pé báwo la ṣe mọ Ọlọ́run, báwo la ṣe gbà fún Ọlọ́run, báwo la ṣe súnmọ́ Ọlọ́run, báwo lọ́lọ́run ó ṣe yọ́nú sí wa, báwo la ṣe ní rí ìbínú Ọlọ́run sallallahu ta'ala alayhi wa sallam.
Ọlọ́run bá wa kí ànábì náà kó sì bá wa kí àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀. Ànábì yìí ẹni tó wáyé wá pèpè ni, kò sí nǹkan míì tó wáyé wá ṣe kọjá pé wá pé àwọn èèyàn sí tọlọ́run, ó wá pa àwọn èèyàn lórí ká lè máa ṣe Islam. Iṣẹ́ yìí náà lànábì náà ṣe tó fi jáde láyé fún odidi ọdún 23 gbáko tá a fi ń sọ alukur'ani kalẹ̀ fún, tí ò rójú èyí tí ó máa jẹ́ tara ẹ̀ tó nǹkan, tí jẹ́ pé tọlọ́run ọba ní náà ló gbéṣẹ́ mi. Ọlọ́run bá wa kí ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àti àwọn ará ilé ànábì àtàwọn mọ̀lẹ́bí ànábì, àwọn ará ànábì, kọ́lọ́run wá ṣíjú àánú wò wá. Àwọn àfáà táwa náà rí tí Islam fi mú wá, tí mímọ̀ fi mú wá, Ọlọ́run bá wa kẹ́ wọn látòrí Maulana Sheikhuna Adamu Abdullahi Al-Ilori wa Sheikhuna Kamaluddin Al-Hadabi, Sheikhuna Yusuf Al-Ibaji wa Sheikhuna Tajul Adab wa Sheikhuna Mustafa Zaglulu Sanusi wa Sheikhuna Mohsin Eid wa Sheikhuna Abdulatif wa Amuni wa Jirjisu Akodo. Allahumma irhamuhum birahmatika ya arhamar rahimin. مولانا فضيلة الشيخ حبيب الله آدم عبد الله الإلوري مدير المركز، اللهم أدم لنا عافيته يا رب العالمين. عليكم العافية، عليكم العافية، عليكم ìdẹ̀ra ẹ̀mí gígùn tó pé pẹ̀lú ìdẹ̀ra tí ò ní mú nira dání, Ọlọ́run bá wa ṣe fún bàbá náà. Gbogbo àwọn tí wọ́n ń fẹ́ràn bàbá náà lórí pé kẹ́mi bàbá náà gùn, Ọlọ́run bá wa fún yín lẹ́mí gígùn. Gbogbo àwọn tí wọ́n ń fẹ́ kẹ́mi bàbá náà kúrú, tí wọ́n ń fẹ́ kó já, Ọlọ́run dákun má gbà fún wọn. Tàwọn olólùfẹ́ ní kó gbà má gbà tàwọn ọ̀tá. La ilaha illallah bi akil ayyil qayyum. Ìwọ ọba tí máa dá ètè ọ̀tá padà sórí ọ̀tá. Gbogbo tí ọ̀tá rò lórí bàbá Lágége, Ọlọ́run bá wa dá padà sórí wọn. Kó bá wa wọlé àyà kan tó sọ fún Ànábì wípé wala yahiqul makru sayyi'u illa bi ahlihi. Ìwọ Ọlọ́run ló ní kò sí tó tọ́ sẹ́ni tí ń bá ń dètè aburú sí èèyàn kọjá kí ètè aburú ní kó máa ṣẹlẹ̀ sí. Ọlọ́run bá wa dá padà sórí wọn. La ilaha illallah Muhammad Rasulullah. Àwa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin ọmọ ìyá wa, ẹ̀yin ọ̀rẹ́ wa, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín ní gbogbo ìgbà. Látòrí Imam Abdul Fattah Izaka, Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o. Àfáà wa Àkànní, Ọlọ́run wa Tijani Ismail Ọpẹ́yẹmí, Ọlọ́run jẹ́ kọ́pẹ́ ó máa yẹ gbogbo wa. Olóko ọba díìsì, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Nuruddin Murtala, pẹ̀lú gbogbo wa tá a ti wà lórí ètò. Aziz Zaid Wasiu Saad, Ọlọ́run ṣíjú àánú gbogbo wa. Mo kí gbogbo wa látòkè délẹ̀ wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Masha Allahu ta'ala. Ẹ rí pé àkọlé ọ̀rọ̀ wa yìí ó ń dá lórí ìbéèrè wípé báwo ni àdísù àfáà wa sàhábà wa àtàbà sàhábàtul jalil, as-sahabiyyu al-jalil, sàhábà tó pàtàkì, èèyàn pàtàkì láwùjọ àwọn sàhábà tí a ń pè ní Abu Hurairah radiyallahu ta'ala anhu. Báwo làdísù wọn, báwo ló ṣe pọ̀ ju ti àwọn àrólé Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam mẹ́rin lọ. Àwọn àrólé yìí gbogbo wa náà la mọ̀ wọ́n. Abubakar radiyallahu ta'ala anhu, Umar radiyallahu ta'ala anhu, Uthman radiyallahu ta'ala anhu, wa Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu. Àwọn mẹ́rin yìí a rí wípé àgbà sàhábà ni wọ́n, tí sàhábà tá a fẹ́ lè sọ yí pé sàhábà mi ò jù wọ́n lọ lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ látorí Abubakar radiyallahu ta'ala anhu. Ọlọ́run bá wa yọ́nú sí Abubakar. Abubakar yìí ó pẹ̀lú tá a bá ń sọ pé àgbàlagbà tó kọ́kọ́ gba ìsìláàmù lọ́wọ́ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lọ́kùnrin, Abubakar yìí ni. Léyìí tó ń fi hàn yí pé Ànábì bẹ̀rẹ̀ dáwà pẹ̀lú Abubakar ni. Wọ́n jọ, kódà àwọn èèyàn tún fẹ́ràn Abubakar débi pé wọ́n lóhun Ànábì, wọ́n ní wọ́n jọ rìnrìn àjò ní pé wọ́n jọ wà nù gáàrù Hira, wọ́n jọ wà nù kòtò nígbà tí wọ́n ń lọ sí Medina, bó tiẹ̀ já sí pé lọ́dọ̀ tiwa kò rí bẹ́ẹ̀. Ìyẹn ń júwe bá Ànábì àti Abubakar bí wọ́n ṣe súnmọ́ra wọn tó. Ìsúnmọ́ra yìí tún wá lágbára débi pé wọ́n fi ọmọ fúnra wọn tí ń jẹ́ Aisha radiyallahu ta'ala anha. Ìtàn yìí ò pamọ́ sí wa pé Abubakar àgbà ni, tó sì pẹ̀lú àwọn tí wọ́n ra àwọn èèyàn kúrò lóko ẹrú nígbà tí yà ń jẹ wọ́n. So kọ́lọ́run bá wa yọ́nú sí wọn.
bákan náà Umar radiyallahu ta'ala anhu àgbáni láwọn tí wọ́n já sí pé ní ìjíkùtù Islam làwọn tá à ń sọ yìí gba Islam. Wọ́n mọ ànẹ́bì láwọn ilé pé àwọn ní kèfèrí rílẹ̀ rúbà wọn ni wọ́n lè dún màúrú má nàbà sallallahu alayhi wa sallam nílùú Maka. Umar radiyallahu ta'ala anhu ó pẹ̀lú. Bákan náà ni a rí Uthmanu radiyallahu ta'ala anhu. Uthmanu yìí náà níbi tí àṣepọ̀ Umar radiyallahu ta'ala anhu àti tí ànábì náà tún lágbára dé, Umaru náà tún fi ọmọ fún ànábì Muhammad èyí tá ń pè ní Afsa. So kọ́lọ̀n dákun kó bá wa kẹ́ gbogbo wọn ká lè mọ bá ṣe pọ̀ wọn bó ṣe lágbára tó bó ṣe gbópọn tó. So alhamdulillahi rabbil alamin. Bákan náà Uthman radiyallahu ta'ala anhu òun náà lára àwọn tí wọ́n gba ìsìláàmù ní méjì kùtù ìsìláàmù ni, níbi tí àṣepọ̀ òun àtànẹ́bì tó ọmọ méjì nínú ọmọ ànẹ́bì ló fẹ́. Ó fẹ́ kan nígbà tí ìhun tó jáde láyé, ànẹ́bì tún wo bó ti ní tìjú tó, ànẹ́bì tó fún ní mi sallallahu alayhi wa sallam ni wọ́n fi ń pè ní Dhunurayn, onímọ̀lẹ̀ méjì. Ìkílẹ̀ àwọn mọ̀lẹ̀ ni àwọn ọmọ ànẹ́bì méjì tá fún kọ́lọ̀n bá wa kẹ́. Bákan náà Ali radiyallahu ta'ala anhu eléyìí òun jẹ́ àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba ìsìláàmù pẹ̀lú Khadija, torí pé ọ̀dọ̀ ànẹ́bì ló gbé, ànẹ́bì ló tọ́, ọmọ ànẹ́bì ni, ànẹ́bì ló rèé. Ọ̀dọ̀ ànẹ́bì ní ń gbé débi pé nínú ìtàn wọn rẹ̀ ní pé níjọ́ ànẹ́bì fẹ́ kó Mẹ́kà lọ sí Medina, Abu Ali náà ni wọ́n jọ sùn. Wọ́n jọ sùn, ó sì ní kó bọ́ sórí ibùsùn òun kó sùn síbẹ̀ kéèyàn lè mọ bí súnmọ́ wọn ṣe lágbára tó. Lára bí túmọ̀ yẹn tí wọ́n lágbára tó, ànẹ́bì tó wá fún lọ́mọ tánẹ́bì fẹ́ràn jù láyé àti rọrùn èyí tí ń jẹ́ Fatima radiyallahu ta'ala anha. Eléyìí kọ́kọ́ jẹ́ ká mọ ipò àwọn khulafa'u ar-rashiduna mẹ́rẹ̀ẹ̀rin yìí, al-khulafa'u ar-rashiduna mẹ́rin. Kódà nínú ipò wọn tá a bá ka hadithu kan a rí pé wọ́n lánàá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n ní láàárọ̀ ọjọ́ kan wọ́n ló ń ṣe wáàsí kan fún wa. Wọ́n ní wáàsí tá à ń sọ yìí zarafati min'a al-uyun. Látara wáàsí yẹn àwọn èèyàn bú sẹ́kún tí wọ́n ń sunkún láàárọ̀ ọjọ́ náà ka'annaha maw'izatun muwadda', látara pé wọ́n rò pé wáàsí tá Ànábì ń ṣe yìí wáàsí ìgbẹ̀yìn ni tí ò ní ṣe mí mọ́. Kí wọ́n á Ànábì ń sọ fún wọn jọ́ náà, lára ń tá Ànábì ń sọ fún wọn jọ́ náà ni pé alaykum bisunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di. Wọ́n lá Ànábì sọ pé súnà èmi Ànábì dọ́wọ́ yín o. Kí là ń pè ní súnà? Ọ̀nà tèmi Ànábì tọ̀ ó dọwọ́ ẹ̀yin al-umma. Kí lọ́nà tá Ànábì tọ̀? Al-Qur'an ni yóò fi Ànábì. La ilaha illallah, ká mọ lọ́wọ́n ọba mi lọ́kan, òun náà lọ Ànábì gbélé wa lọ́wọ́. Ká sì máa kírun, ká máa gbààwẹ̀, ká máa yan sàká, ká sì máa ṣe hajj. Eléyìí náà ni àwọn tọ̀ríkù Ànábì. Ìyẹn pé àwọn nǹkan yìí ìṣe wọn tá ń ṣe wọ́n yẹn súnánù ni wọ́n. Ọ̀rọ̀kọ́rọ̀ ni kẹ́nìkan máa jà yí pé òun lòun ń ṣe súnà. Mo bá pèrè ló ní súnà, wàhálà ti ẹ nìyẹn. Èyí tó jù ní kéèyàn jẹ́ mùsùlùmí, tó bá lẹ́lòmí èyí ṣe ń súnà o. Tá a bá ń sọ̀rọ̀ súnà, o ò lè rí mùsùlùmí kan láyé, o ò lè rí ẹgbẹ́ kan, ìbáà jẹ́ ṣíà, ìbáà jẹ́ sùnníyà, ìbáà jẹ́ sùfíyà, ìbáà jẹ́ kí la tó fẹ́ pé náà, ìbáà jẹ́ sàlàfíyà, kódà kó jẹ́ ṣàkṣàmbàdíyà, kó jẹ́ ìkìlàṣíyà, kó jẹ́ tìjàníyà, kó jẹ́ kọ̀dìríyà, tàbí kó tiẹ̀ jẹ́ mu'tazila, àbí àbádíyà ni, kó tiẹ̀ jẹ́ ráfídọ̀, àbí kó tiẹ̀ jẹ́ khawarij, tó ní bá ìta ń pè ní ìrun tàbí ààwẹ̀ tàbí sàká tàbí hajj ó bá lọ́dọ̀ wọn láwọn ìta ń pè ní ojú ọ̀nà tí ìsìláàmù là kalẹ̀ fún wa. Tá a mọ̀ páwọn ojú ọ̀nà yìí béèyàn ò bá sí mẹ́ kò sí lórí ìsìláàmù nìyẹn. Kọ́lọ́n kó dákun kó má yọ wá kú ń bẹ̀ láéláé. Wọ́n lá Ànábì sọ pé alaykum bi sunnati, ìlànà èmi Ànábì dọwọ́ yín o, wa sunnati al-khulafa'i ar-rashidin, àti súnnà ìlànà táwọn tí wọ́n jẹ́ àrólé tí wọ́n bá fi lọ́lẹ̀. Ìyẹn pé àwọn àrólé mẹ́rin sì ni wọ́n tí wọ́n bá fi lọ́lẹ̀, kódà àwọn kan ní 5 ni wọ́n.
àwọn kan ní wọ́n ju 5 lọ èyí tá ṣáàmọ̀ tó gbajúmọ̀ náà ní 4 wọ́n lá Nábì wá sọ pé addu alayha bin nawajidhi ẹ di ẹ mú dání òfin tí mo ń sọ yìí ọ̀rọ̀ yìí ẹ dì mú pẹ̀lú yín ọ̀gàn ìyẹn ni pé ẹ má jò jábọ́ ẹ má jò bọ́mọ yín lọ́wọ́ o ó ní fa in ta'ammara alaykum abdun abashiyun kódà tẹ́nìkan bá wà láta abáṣà tó bá jẹ́ ẹrú tẹ́nìyẹn yẹpẹrẹ tó bá jó òun lọ́lọ́run fi ṣe aláṣẹ yín fa alaykum bi sunnati tí mo ń sọ yìí ó dọwọ́ yín ẹ mú dání dáadáa wọ́n wá láti Nábì sọ pé wa iyyakum wa muhaddathatil umur ẹ wá ṣọ́ra fáwọn nǹkan tí wọ́n wà máa dálẹ̀ lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn àwọn muhaddathatil umur àwọn ìṣẹ̀lẹ̀ àwọn tí ó máa ṣẹlẹ̀ lẹ́yìn òfin táwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn bá gbé wá tàbí lánà táwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn bá là kalẹ̀ ó ní fa inna kulla muhdathatin bid'ah torí pé gbogbo ohun tó bá jẹ́ àdádálẹ̀ wọ́n lá Nábì sọ pé bídà ni wa kullu bid'atin dalalah wọ́n ní gbogbo wa kullu bid'atin dalalah wọ́n ní gbogbo ohun tó bá jẹ́ bídà ni o wọ́n láṣẹ dànù ní àánú ní wa kullu dalalatin fin nar wọ́n ní gbogbo nǹkan tó bá jẹ́ àánú yẹn wọ́n ní inú náà ni. Tàbá wá wò mina dalala náà ni asọ́njò ní pé kíkó àdísù jọ tá a kọ́ kalẹ̀ tá a kó jọ yẹn bídà tó lágbára ni ní bídà tí ò lẹ́gbẹ́ so kódà ká má ẹ̀ṣẹ̀ wá sọ àwa tá a gbé lórí ju alukur'ani lọ tó fi wá di pé alukur'ani ò fẹ́ lọ́rọ̀ lẹ́nu mọ́ ọlọ́run ọba tó lọ́rọ̀ gan tó lẹ́sìn gan kò fẹ́ lófin lórí ẹ̀sìn ẹ̀ mọ́ débi pé kó wá ló wá ń ṣòfin sínú Islam ẹ rí i pé lọ́sẹ̀ tó kọjá ìkànnà ọmọ ìyá wa tí wọ́n jẹ́ lólùfẹ́ wa náà wọ́n fẹ́ gbọ́n sí mi lójú látara pé oúnjẹ Christmas kò ṣe oúnjẹ Christmas mo wá ní káfà mú áyà kan wá àfáàní laqad kafara alladhina qalu inna Allaha thalithun thalatha astaghfirullah hadhihi al-aya tamna'una an aqli ta'ami Christmas bala eléyìí èèyàn fẹ́ gbé láàkáyé ẹ̀ lórí al-Qur'an adé ń sọ fún wa pé man lam yakum bima anzala Allah fa ulaika humul kafirun ẹnikẹ́ni tí ó bá lè mú dájọ́ wá pẹ̀lú ntọ́lọ́wọ́n bá mi sọ̀kalẹ̀ sínú al-Qur'an yóò alólùkọ́ tọ́lọ̀ ni nínú àyà kan tó tún tẹ̀lé ó ní man lam yakum bima anzala Allah fa ulaika humul fadhikun ó lẹ́ni tí ó bá ti lè fi òfin Ọlọ́run kó fi ṣèdájọ́ ó nípò kí lolúwa rẹ̀ ó tún tẹ̀síwájú ó ní wa man lam yakum bima anzala Allah fa ulaika humuz zalimun alfasikun zalimun kafirun ìwọ tó wá ẹni tó wá fẹ́ fi làákàyè tó fẹ́ fúnra ẹ sọ nǹkan di èèwọ̀ nínú Islam ìwọ fúnra ẹ ti fọ́ọ̀lù sí mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn làwa ò ṣe lè lo ìdájọ́ làákàyè yẹn èmi ò ní báyẹn lo bó bá wọn ẹ kó bú mi Ọlọ́run ti sọ pé la yakhafuna lawmata la'im bí yẹn bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run kò ní bẹ̀rù ebú ọ̀tá àní ká má kọjá àlà wa ká má sọ ntọ́lọ́run ò sọ ká má wí ntọ́lọ́run ò wí ẹ jẹ́ ń fún yín lápèjúwe kan àfáwà làbẹ́yíká di Christ Ọlọ́run jẹ́ ogun lẹ́mi nígbà táfà fẹ́ fi ìdí pé lọ́dọ̀ tàwọn èèyàn lè jẹ ajá áyà táfà mú wá tó lágbára jù náà ni kúl la ajidu ẹ bá mi sọ nínú Suratul An'am bóyá àyà 154 bí nǹkan ni ó ní Ọlọ́run sọ pé kúl ìrà níbi sọ fún wọn pé la ajidu èmi ò rí fíìmà uhiya ilayya nínú ọ̀rọ̀ tọ́lọ́run ọba fi ránṣẹ́ sí mi la ajidu fíìmà uhiya ilayya muharraman ní tọ́lọ́run ọba ṣe léèwọ̀ ala ta'imin yata'amuhu lórí oúnjẹ jíjẹ téèyàn ó máa jẹ illa àyà yìí a lò ó síbẹ̀ yẹn àmọ́ kí ló dé tá a lò ó fún oúnjẹ Christmas torí pé àyà yìí náà ló gé gbogbo ẹni tí ó bá sọ yẹn náà dé wọ̀ pé la ajidu fima uhiya ilayya muharraman ala ta'imin yat'amu illa Ọlọ́run tó fi exception sí illa àyàfi an yakuna maytatan tó bá jẹ́ òkú mbete illa an yakuna maytatan aw daman aw lahma khinzir aw fiskan uhilla li ghayri Allah Ọlọ́run fún rẹ̀ là
jẹ́ ká wá bira wa léèrè ma garraka bi rabbikal karim, kí wá ló ń gbé wa sọ́lọ́run tó ń gùn wá táwa náà rò pé we can talk like Almighty Allah, we can speak like Almighty Allah. Àbùkù tó ń kan bàbá wa Tinubu lọ́wọ́ lénìí tíjọba ń dàrú mọ́ wọn lọ́wọ́ yìí, tán bá ṣọ́ra wallahi bí wọ́n ṣe tá a fi parí ẹ̀ náà nìyí. In tó kó bá wọn náà ni kalimatu ana, èmi ló kàn. Gbólóhùn yẹn ló kó bá wọn. Gbólóhùn yìí ó sì ti kó bá wọn èèyàn mẹ́ta ṣáájú. Ó kó bá Shaitan, ó kó bá Firaun, ó kó bá Qarun. Lọ́wọ́ níjọ́ tọ́lọ́run bá ń bá Shaitanu sọ̀rọ̀ Iblis pé ma mana'aka an tasjuda, kí ló kọ̀ fún ẹ láti forí kanlẹ̀ lima khalaqtu bi yadayya, fún tó já sí pé àṣẹ mi ni mo fi dá. Ẹ̀gbọ́n tó sọ ni, ó ní ana khairun minhu, èmi mo lóore jù lọ. Àná ló kó bá Shaitan, ó ní khalaqtahu min tinin wa khalaqtani min narin, khalaqtani min narin wa khalaqtahu min tin. Ó dá mi látara aná, ó dá látara rẹ̀. Àná èmi ló kó bá Shaitan níwájú Ọlọ́run. Àná ìmọ̀ kó bá yẹn ni kéèyàn máa fọwọ́ gbáyà kó má fi tọ́lọ́run kún. Bàbá òró níjọ́ náà pé Ọlọ́run ní mọ́ báyàn ṣe. Bàbá fọwọ́ gbáyà ní èmi ló kàn. Ọlọ́run sì ní sọ pé a sọ pé ó kàn ọ́ àmọ́ yóò dàrú mọ́ lọ. In tí ń jọ́ Ọlọ́run ọba mi nú o. In táwọn ẹni Ọlọ́run fi ń jẹ́ ní Ọlọ́run tí wọ́n fi jù wá lọ́nu. Ẹ jẹ́ ká wá bira wa léèrè, ṣáà wá sọ yí pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n lo 20 ọdún láti fi pláàni ìyà tí ó jẹ ọmọ Nàìjíríà ni, àbí kí náà fi plan? Èrò bàbá ni pé mo ṣáà fẹ́ di president, kìí ṣe pé nǹkan mi. Gbogbo pláàni ò sí tẹ́lẹ̀, template Abíọ́lá náà ni copy and paste, báwọn professor kan ṣe copy Kùránì àwọn bàbá wa. Ìfẹ́ ló ń dá gbogbo wa láàmú láàfin lè sòótọ́ ọ̀rọ̀. Tá a bá ṣọ́ra, ìyà yìí bí ó ti jẹ wá fọ́dún mẹ́rin rẹ̀ ni àfàánú Ọlọ́run. Èmi Ọlọ́run ló ní, ó níbi tí mo ń lọ ńbẹ̀. Ẹni kejì tèmi kó bá òun náà ni Qarun la'natullahi alayhi. Nínú àwọn ọmọlẹ́yìn Musa ni tọ́lọ́run sọ̀rọ̀ yẹn fún wa wípé inna Qaruna kana min qawmi Musa. Qaruna tẹ́ rí yẹn nínú ọmọlẹ́yìn ànábì Musa ni. Fabago alayhi, ó oppress Musa nígbà tó wó dọ́wọ́ ẹ̀ ni. Bí ó ní dáwà kan ṣe ń oppress gbogbo ayé tó ń fọlọ́pàá dà wọ́n láàmú lọ́nà èrú, lọ́nà ẹ̀tọ́, lọ́nà tí ò ní dààmú. Ọ̀nà tí wá bẹ́yìn yọ nísìn. Wọ́n ẹ̀ṣẹ̀ wá rántí pé mọ́ṣáláṣí ní ká lọ gbowó sí. Inna lillahi wa inna ilayhi rajiun. Wọ́n bá lọ́bí Adam. Ṣé mọ́ṣáláṣí yẹn ẹ̀ṣẹ̀ débẹ̀ ni? Torí pé wọ́n fẹ́ tún íméjì wọn ṣe. Íméjì tó ti ń bàjẹ́ yẹn wallahi ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní túnṣe padà. Torí wọ́n mọ̀ pé ẹ̀tẹ́ ti dé, àtàbùkù. Torí kí ló fà náà? Èmi ló kó bá Qarun náà pẹ̀lú ọmọlẹ́yìn ànábì Musa. Fabago alayhi, ó padà wá tẹ Musa mẹ́lẹ̀ ni torí pé ó lọ́lá, torí pé ó lọ́rọ̀. Níjọ́ tó wó dé sọ́wọ́ ẹ̀ tán, ẹ̀gbọ́n tó sọ ni, ó ní innama utituhu ala ilmin min indi. Olówó tóun ní ìmọ̀ tóun lòun fi ní, kìí ṣagbára Ọlọ́run, kìí ṣe mímọ́ Ọlọ́run, kìí ṣe fẹ́ Ọlọ́run. Àná yẹn ló kó bóun náà. Innama utituhu ala ilmin min indi, ìmọ̀ òun lòun fi ní gbogbo tóun ní, kìí ṣe pàgbára Ọlọ́run. Òun náà lo àná. Innama ana utituhu ala ilmin min indi, ṣẹ́rí àná innama utituhu ala ilmin min indi. Àná ló kó bá Qarun náà rí rẹ̀. Bàbá wa Tinubu ríra wọn, Jagaban of the universe. Èkó, Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Ṣé gbogbo umura tí bàbá Tinubu ń lọ ni ẹ̀mí wọ́n wà ń bẹ̀ ni? Àwọn ọmọ Ọlọ́run dé umura, àbáwọn Haúsá ń fọ́ọ̀sì wọn lọ bẹ̀. Wọ́n ọmọ Ọlọ́run dé bẹ̀. Àná yẹn ló kó bá Qarun tọ́lọ́run fi dá nǹkan rú mọ́ lọ́wọ́. Àná yẹn ló kó bá Firaun la'natullahi alayhi. Ẹ̀gbọ́n ni, ó ní ana rabbukumul a'la, ana rabbukumul a'la. Èmi ni ọba yín tó ga jùlọ. Àná yẹn ló sì wí Ọlọ́run ní níjọ́ tó ti ń ṣe tí mò ń wò níran.
fa akhadhahu Allahu nakala al-akhirati wal-ula. Ọjọ́ yẹn lèmi Ọlọ́run ọba bínú, mo sì bínú sí mo fi yà tó ti wù kọjá àti èyí tí ń wù lọ́wọ́ àti èyí tí ó tún ṣe, mo wá fún gbogbo ẹ̀ mo jẹ́ papọ̀ níyà ẹ̀. Tòun tí bó ti padà sọ la ilaha illallah mọ̀ ń tọ́lọ́ sọ fún ni. Ọlọ́ni al-ana ó ti kọjá, asayta min qabl ó ti yapa àwọ Ọlọ́run jìnnà, wa kunta minal mufsidin ó ti wà nínú àwọn tó balẹ̀ jẹ́. Al-ana ṣé sìn ó ti kọjá. Àmọ́ nunajjika bi badanika litakuna liman khalfaka aya. Màá là ẹran ara rẹ̀ mi níjó jẹ kó lè máa jẹ́ àríkọ́ṣe àríwòye fáwọn tí ń bá ń bọ̀ lẹ́yìn ẹ̀. Bóyá lèyí ni ò jẹ́ àríkọ́ṣe fáwọn tá à ń ṣe dáwà, fáwọn tá à ń ṣe wáàsí, tá a fi lérò pa lówó, tá a fi lóore pa lọ́lá, látara owó táwọn kan dájọ tá a fi dọlọ́lá. Iṣẹ́ wo lẹ ṣe? Ọlá wo la ní? Kí la ní? Àwọn èèyàn ń dáwó lọ́tún, wọ́n ń dáwó lọ́sì ni wọ́n ń fún wa ká máa fi ṣe tọlọ́hun. Àwa fi ṣe tọlọ́hun mọ́, in tó kù ni pé àwa sọra wa di criminal, àwa sọra wa di bí ìgbà tí àwọn olórí ń ṣe court. Àwa ti di pé dáwà náà ti wá di ẹgbẹ́ òkùnkùn tó já sí pé àwa náà a gbọ́dọ̀ àtàkì ara wa, ẹjá gbọ̀nà báyìí, ẹjá gbọ̀nà báyìí. Secret court dáwà ìyẹn náà tún wà Nàìjíríà, orí àwọn comparators ló ti bẹ̀rẹ̀. Kódà ó lè wà lọ́dọ̀ àwọn àfáà tẹ́lẹ̀ àárí, tó ráwọn àfáà kan náà ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n, àmọ́ àwọn yẹn fi ń wá owó kan fi lùyàn jìbìtì. Torí pé nínú ayé tá a wà yìí ẹni tí ń jẹ́ ọkọ̀ àfáà ló pọ̀, àfáà ò tó nǹkan kan. Secret court dáwà èyí tá a ṣe kù nílé ẹ̀kọ́, tá a ṣe tí wọ́n lé wa dànù nínú ẹgbẹ́ òkùnkùn, àtúnwá gbé wọnú dáwà làwọn èèyàn náà bá wọ ẹgbẹ́ òkùnkùn yẹn, ló fi já sí pé kò sí ń tá ń ṣe ń bẹ̀ mọ́, kó mọ́ já sí pé kò jọ bí òkùnkùn, bí ẹgbẹ́ òkùnkùn, bí ẹgbẹ́ òkùnkùn. Bẹ́ẹ̀ nìkan bá ṣàìdánú wa kò ní sẹ́ni tí ó rí láìdá, bẹ́ẹ̀ nìkan bá ṣaburú nú wa kò ní sẹ́ni tí ó rí láburú, dáadáa náà ni ó máa jẹ́, torí pé ẹlẹ́gbẹ́ òkùnkùn là ń ṣe. Kọ́lọ́hun kó yọ wá ń bẹ̀. Àwa sọ dáwà di ẹgbẹ́ òkùnkùn táwọn èèyàn ń ṣe, kò wá síbàjẹ́ téèyàn lè máa ṣe ń bẹ̀ tí àwọn tó wà ń bẹ̀ yẹn fẹ́ rí síbàjẹ́, torí pé àtòyúrò àlà àṣìkọ́ọ̀lẹ́ àtàkà ò ẹgbẹ́ ẹyẹlẹyẹ ó máa wọ́tọ̀. Ọlọ́run dákun ṣíjú àánú wa. Ibi mo ti lọ náà ni àná náà ló ń kó bá wa tá à ń ṣe wá sí lónìí. Bẹ́ẹ̀ lómi bá bọ́ta yóò sì máa fọ́nu bí ipò lè sọ òkèdè rẹ̀ wà láálí nínú yàrá ẹ̀ kò tó nǹkan kan, nínú ilé rẹ̀ kò já mọ́ nǹkan kan. Tó bá ti wá bọ́ta táwọn èèyàn bá ti ń pariwo pé ṣéwù Allah ya Gausu ya kíní kan, ẹlòmíì wa máa halẹ̀ bàbá béèyàn bá pàdé wa tí ò bá kí wa a lè sọ pé kó lọ ní kó lọ kú. Inna lillahi wa inna ilayhi raji'un. Astaghfirullah azim. Bàbá wa Tinubu Ọlọ́run dákun kó bá wa ṣíjú àánú wò wọ́n o. Bàbá wa dáadáa yìí sọ pé Tinubu is a religious person. A fi pọ́n wọn lé ní ṣé wọ́n ń kí wákàtí márùn-ún. Muhiska ṣé bàbá wa Tinubu ń kírun wákàtí márùn-ún? Ẹ̀yin fúnra yín ẹ dáhùn ẹ̀kẹ́ wa lọ bá wọn dáhùn lálẹ́ kíámà. Ẹ má jẹ́ kífẹ́ máa bò wá lójú. Bàbá wa Tinubu kí wákàtí márùn-ún. Àwa náà fẹ́ràn wọn. Èmi náà fẹ́ràn wọn. Wọ́n yẹ kí wákàtí márùn-ún. Ìrun jímọ̀ gan torí sẹrímóníà jímọ̀ ní. Pẹ̀lú ìrun ìdí ni wọ́n ń kí. Ẹ má jẹ́ a máa fi ìfẹ́. Èmi náà fẹ́ràn bàbá wa Tinubu, èmi náà fẹ́ràn wọn. Àwa náà sì fẹ́ kán láṣeyọrí. Bẹ́ẹ̀ tí wá ń sọ ẹ sọ pé religious rárá o, wọ́n fẹ́ràn ẹ̀sìn. Wọ́n fẹ́ràn ẹ̀sìn yàtọ̀ sí pé nìyẹn wà religious. So ẹ ṣe jàre, Ọlọ́run ni yóò bàjẹ́ fún yín. So kọ́lọ́run kó ràn yín lọ́wọ́ kó bá wa ṣe dáadáa fún yín. So bí yẹn ṣe jẹ́ nù kọ́lọ́run kó ṣe dáadáa fún wa. So àná ibẹ̀ mo ti lọ. Ṣẹ́rí èèyàn fẹ́ràn ẹ̀sìn, ó yàtọ̀ sí pé òun fúnra ẹ̀ lẹ́sìn. Kódà àwọn kan wà nú ayé yìí, wọ́n lè ná ìyáláyà owó sínú ìsìláàmù yìí, àmọ́ wọn kì í kírun, wọ́n sì fẹ́ràn ìsìláàmù, wọ́n sì fẹ́ràn Ọlọ́run, kódà wọ́n fẹ́ràn ànẹ́bì. Kò sí tí wọ́n lè fowó dálà sínú ìsìláàmù, àmọ́ àti kírun ni wọ́n lára, tí wọ́n sì túmọ̀ ní kọ́lọ̀ ń dákun kó fi ro àwọn lọ́rùn. Olólùfẹ́ ẹ̀sìn ni wọ́n. Kódà àwa àfáà tá a bá wá rówó lọ́wọ́ wọn, a máa pè wọ́n ní wòlíì Ọlọ́run, kò sí ń tà ní pè wọ́n. A tún máa sọ pé Ọlọ́run dárúkọ wọn nínú Al-Qur'ani látara ń tá a fẹ́ jẹ àti ń tá a fẹ́ jẹ, àwọ̀ ó lè wọ̀ bíà. Ṣáfà kù láyé mọ́ ni. Ṣáfà làwa tá a kù láyé.
àwọn àfáà tó já sí pé tá bá ya fọ́tò owó olówó là ń bá ya fọ́tò àràfà bá ya fọ́tò mọ́. Ẹ wo orí social media náà kó olówó là ń wá kiri, káfà máa yálé olówó kiri. Ní táwọn àfáà náà àwọn tí wọ́n jẹ́ tabi'in wọ́n sọ fún wa pé idha ra'ayta al-alima yataraddadu ala abwabi sultani fa'alama annahu lisun. Tó bá rí àfáà tó yẹ pé ilé olówó lè ní, ilé olówó ló ti ń rí lọ́la lè ní, mọ̀ pé ó lè ní kìí ṣàfà. Lisu lòun ní kìí ṣe alim. Àfáà tó orí ti ń yálé olówó kiri tí ó tún wá máa ya fọ́tò ẹ̀ tẹ́ máa rí àwa àtìgbà àwa àtàwó, ó lè àwọn àfáà àtijọ́ ní òun náà máa ń tí mo kọ́ tì yóò. فإذا رأيت العالم يتردد على أبواب السلاطين أو على أبواب ذي مال أو على أبواب الأمراء فاعلم أنه لص. àfáà tó bá rí tí ó mọ bí kankan tá ń lọ kọjá ilé olówó tí ó mọ ya fọ́tò lé ní gbé sórí kíní lọ́la àwa àtìgbà àwa àtàwó lọ́mọ kó lè ní ó lè. Àkọọ́lẹ̀ wà tó sọ bẹ́ẹ̀ nínú àkọọ́lẹ̀ àwọn tabi'in, kódà àkọọ́lẹ̀ àwọn sàhábà tó sọ bẹ́ẹ̀ wà. Ìyẹn la fi ráwọn Sheikh Adam tí wọ́n fi stand out, la fi ráwọn Sheikh Kamal tí wọ́n fi stand out, la fi ráwọn Sheikh Yusuf al-Abuaji tí wọ́n fi stand out, la fi ráwọn Tajul Adab tí wọ́n stand out. Olówó ní ó máa wá àfáà wá, oníranù àfáà ní máa wá olówó kiri. Tí wọ́n bá wá olónìí wọ́n ò wá ọlọ́la. In táwọn àfáà fi ṣe fáàrí lánàá ni pé kí làwọn fẹ́ lọ ṣe lé olówó, kí ló fẹ́ bùn àwọn lé ní àwọn àfáà tiwa. Tẹ́ bá rí tán bá rọpo sí mọ́tò ilé olówó ni wọ́n ń lọ. Kódà wọ́n lè lọ Àbújá nítorí ẹ̀. So kọ́lọ́n kó là wá kó síjú àánú wá kó ràn wá lọ́wọ́. Ibi àti lọ náà ni pé èmi ẹ gbogbo ẹni tọ́rọ̀ kó bá lórí social media lé ní èmi tí ń bá bẹ̀ èmi tí ń bá bẹ̀ kí má jèrè Ọlọ́run má jẹ́rin tí má bẹ̀ kò ní dá fún gbogbo yín. Kí ló fà èmi lágbájá ṣẹ̀mí bọ́ síta I gave you 74 hours to tender apology to me and my family. Kí ló fà èmi àná èmi ẹni tí ó mọ̀lá tó ń fún yàn ní 74 hours inna lillahi wa inna ilayhi raji'un tí ó mọ̀ bóyá for 24 hours kí ó ti ẹ̀bọ̀ láyé la ilaha illallah. Ẹ wá àfá ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹjá ṣe jẹ́jẹ́, èmi ó bí mi náà wí, ẹjá ṣe jẹ́jẹ́, ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀ kátìkàtì wá ti pọ̀ jù. Rọ́dọ̀rọ̀dọ̀ wá lórí social media yìí pọ̀. Bẹ́ẹ̀ náà mo ráfà kan jò ní àfá 419 ló ń sọ yí pé ìwọ tó bá ń gbé ọ̀nà lẹ́sù àlìjẹ̀nú kan ń bẹ tí ń fẹ́ jẹ èèyàn wèrè ọmọ kékeré ni ó wọn wá lọ wé láwà ní bí èèyàn pàtàkì. Tẹ́ bá sì rí wọn 419 ni wọ́n pọ̀ bẹ́ẹ̀. Àwọn tó tiẹ̀ wá ṣe láwà ní tó fáyìn fún wa ní ìsìn wà láì wàhálà dádálẹ̀ fún wa. Èyí tí ò ní nǹkan kan tó bá ti dé báyìí wọ́n ti rí páfá àgbà ni. Ọlọ́run kó ṣíjú àánú wa. Ẹ jẹ́ á padà síbi tọ́rọ̀ tí ń bọ̀. Àná a máa ṣàkóbá ni. Àfi ká jọ bẹ̀ Ọlọ́run fún bàbá wa Tinubu. Kọ́lọ́run kó bá wa ṣíjú àánú wọn. Gbólóhùn èmi ló kàn. Àná yẹn àkóbá ni. Torí pé nísìnyí ó ń fẹ́ jọ wípé àṣọ kàn wọ́n lóòótọ́. Olólùfẹ́ wọn làwa náà. Nígbà tí gbogbo ayé ń pariwo mọye tí wọ́n ní wọ́n ń ta ráìsì níbò mímọ̀ tí ń lọ sí 60 something thousand naira báàgì kan. Mọye tí wọ́n ń tẹ̀wà ní. Béèyàn bá fẹ́ sanwó skúù nísìnyí tó bá lọ́mọ mẹ́rin méjì ó dáràn kó dẹ̀ lẹ́yọ̀ kan wàhálà ni. Wallahi máa ń gbé ọmọ kan pẹ̀lú ọmọ mi lọ skúù láti ọjọ́ Monday tá a bá débẹ̀ wọ́n á ní wọ́n sí nlé, Tuesday wọ́n sí nlé, Thursday wọ́n sí nlé. Kí ló fà á? Torí pé wọ́n ti sanwó first term tán, second term ló sì wọlé yìí. Wọ́n sì lè sọ fún wa pé nǹkan kan tilẹ̀kùn lé wọn ni. Ẹnìkan ló ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ pé wọ́n lé ọmọ yẹn, wọ́n ti lé àwọn ọmọ ti wà. Ó wá lọ sọ pé àwọn owó táàmù tó kọjá wọ́n ti san tán. Ṣé yẹn nínú rẹ̀ fẹ́ máa dùn? So Ọlọ́run kó bá wa ṣàánú Nàìjíríà ni. Tí bá ṣe pàánú Ọlọ́run. So kó ràn wá lọ́wọ́ kó ṣe dáadáa fún wa. So now ibi àwa ti kúrò ní pé èmi ìmọ̀ kó bẹ́ẹ̀ dání o kí gbogbo wa ṣọ́ra ń bẹ̀. Ọlọ́mọdé ò kó bá ẹ̀kọ́ kan nìyẹn lára bàbá wa Tinubu tá a gbọ́dọ̀ máa ṣọ́ra. Kọ́lọ̀ Al-Qur'ani wa sọ fún wa jẹ́ kí n dé ládé. Ó ní wala taqulanna inni fa'ilun dhalika ghadan. Ẹ má máa sọ pé màá ṣe báyìí ẹ bọ́ bàbá ṣe ń sọ, bàbá ń sọ confidentially pé a máa ṣe báyìí gbogbo ẹ̀ la máa ṣe ẹ lọ fọkàn yín balẹ̀. Ọlọ́run ní illa an yasha Allah
àfi tọ́lọ́run bá fẹ́ kí nǹkan yẹn ṣe. Èèyàn máa fi insha Allahu sọ̀rọ̀ ni. Níjọ́ tí bàbá ń wí wọ́n fi insha Allahu sí pé tọ́lọ́run bá ní ó gbà ṣíṣe. Ìyẹn làwọn ọmọ là fi gbọ́ jù wá lọ. Wọ́n ní insha Allahu, àwa sọ pé ìṣe náà ń búra. Ẹ wo Babangida, ó lóun ó gbéjọba lẹ̀. Fábíọ́lá ń jọ́nà ó ní insha Allahu, tọ́lọ́run bá fẹ́. Ọlọ́run ò sì fẹ́ kó gbé lẹ̀. Àwa làwọn wa máa kó èrè wọn, àwọn ti gbọ́n torí pé wọ́n lẹ́sìn, wọ́n mọ Ọlọ́run débẹ̀, ìwà jàǹbá wà lọ́wọ́ wọn ni. Èyí wọn ò sì ní kọ́lọ́ mọ́ sọ wọ́n lẹ́sẹ̀ ẹ̀sìn wọn, kò sì ní kó mọ́ sọ wọ́n lẹ́sẹ̀ jàǹbá wọn. Wọ́n gba méjèèjì lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run wá mẹ́yìí tí ó tẹ̀wọ̀n jù. Naam, ìyẹn lórí àná kí gbogbo wa ká lọ ṣọ́ra ń bẹ̀ kó mọ jẹ́ ẹ̀kọ́. Ibi tá a ti wá ń bọ̀ ni pé báwo làdísù àfáwà Abu Hurairah tó gba Islam ló kù ọdún 2 àbọ̀ k'Ànábì jáde láyé. Tá a bá ń pè é lọ́dún 3, à ń fi kàrámẹ̀ sí ni. Ọdún 7 Ghazwatu Tabuk, Hunain, lọ́dún 7 ká fi gbogbo gàsáwálẹ̀, ọdún 7 l'Abu Hurairah gba Islam. So ọdún 7 sọdún 8. Abubakar ń bẹ pẹ̀lú Ànábì fún 20 ọdún, fún ọdún 23. 3 orí ẹ̀ l'Abu Hurairah lò. Umaru ń bẹ pẹ̀lú Ànábì fọ́dún 23. 3 orí ẹ̀ náà l'Abu Hurairah lò. Ali ń bẹ pẹ̀lú Ànábì fọ́dún 23. 3 orí ẹ̀ náà l'Abu Hurairah lò. Usman ń bẹ pẹ̀lú Ànábì fọ́dún 23. 3 orí ẹ̀ l'Abu Hurairah lò. Abu Hurairah wá ládìísù ju gbogbo wọn lọ. Ó mọ̀rọ̀ Ànábì jù wọ́n lọ, ó kọ́rọ̀ Ànábì jù wọ́n lọ, ó dá Ànábì jù wọ́n lọ. Ẹ dákun, ṣó bá làákàyè mu? Ṣó rọrùn bẹ́ẹ̀? Ẹni ó dé Markaz ló kù ọdún 3 tí Sheikh Adam fẹ́ kú, kó wá lóun mọ Sheikh Adam ju bàbá Mustapha Zaghlulu Sanusi lọ, kó lóun mọ Sheikh Adam ju bàbá wa Musinu Edu lọ, kó lóun mọ Sheikh Adam ju bàbá wa Jìrìjísù Àkọ́dó lọ́dọ̀ tiwa lọ, kó lóun mọ Sheikh Adam ju bàbá wa Abdulatif Amúni lọ. Gbogbo àwọn tí mo kà á lẹ̀ yìí, gbogbo wọn ni wọ́n yìí tún ṣàgbà àwọn bàbá wa Keituwi ní Markaz, ló jẹ́ kí n kà wọ́n ṣáájú. Káwá kú òǹbẹ̀ kírú ẹni yẹn wá lóun mọ Sheikh Adam ju bàbá wa Keituwi. Àwọn èèyàn pọ̀ nílẹ̀, bàbá wa Júmọ̀ Ìlàlà, àwọn ṣáájú àwọn bàbá wa Keituwi. Bàbá wa Professor Agaka, àwọn tí ṣáájú àwọn bàbá wa Keituwi. Kẹ́nìkan tó wá dé lọ́dún 3 kó wá lóun mọ̀ wọ́n, kó mọ Sheikh Adam ju àwọn, kó wá mọ̀ ẹtì ẹ̀já lo bàbá wa Ni'mal Mawla. Bàbá wa Ni'mal Mawla tí wọ́n ń wá Sheikh Adam látijọ́ yìí, tí wọ́n sì wá ń bẹ́ dì sí. Àwọn nǹkan kan ń bẹ kódà tẹ́lòmí ò ní mọ̀ ẹ̀ṣẹ́ jàre láti 1989. Kẹ́nìkan wá dé lọ́dún 3 kó wá ní òun mọ̀ Sheikh Adam gan, ó wá mọ̀ ju bàbá wa Ni'mal Mawla lọ. Ẹ mọ̀ wípé lọ́dọ̀ tàwa náà a mọ̀ pé kò bá làákàyè mu. Nǹkan tí ń bẹ ń bẹ nìyẹn. Mélòó wá làdísù tí Abubakar Siddiq radiyallahu ta'ala anhu gbà wá? A rí 142 hadith. Ẹ̀dẹ̀wòye hadithu àfáwà Abu Hurairah bó ti pọ̀ tó. Ẹ wo bó ti pọ̀ tó, ó lé ní 7,000. Àfáwà Abubakar tó mọ̀ ti fún tẹ̀dọ̀ Ànábì, hadithu tí wọ́n rí rẹ̀kọ́ọ̀dù kalẹ̀ fún wọn ó jẹ́ 142, 100 ó lé ní àti méjìlélógójì, 142 hadith. Hadith 142 yìí, àfáwà Bukhari àti Muslim ẹnu wọn kò sórí 6. Tẹ́ bá ń gbọ́ muttafaqun alayhi 6 péré ni hadithu bàbá wa Abubakar tá a lè rí tó yẹ pé ó pa Imam Bukhari àti Imam Muslim papọ̀. Tábálọ́ká Bukhari nìkan wà ń farada bí àádá aṣara, àwọn dámú 11 wá. Wà Muslim bí hadithin wahidi, Muslim dáwà pẹ̀lẹ́yọkan. Kí ló ń fa infurad? Tí Muslim bá gba hadithu kan wá, tí ò bá lálàáfíà lọ́dọ̀ Imam Bukhari ò ní gbà wá, yóò dákẹ́ lórí ẹ̀. Tí Abubakar àbí Imam Bukhari tó bá rí pé lọ́dọ̀ tó hun hadithu kan lálàáfíà tó bá gbà wá,
lọ́dọ̀ ti Muslim tí ò bá lálàáfíà òun ò ní gbà wá, kò ní rìkọ́dù ẹ̀. ìyẹn ni wọ́n ṣe máa ń sọ pé infarada bihil Bukhari, Imam Bukhari nìkan òun dágbà wípé mọ́kànlá nínú àdíìsì yẹn ó lálàáfíà lọ́dọ̀ tòun tèmi ò lá. lọ́dọ̀ Muslimu mẹ́kànlá ní kò lọ, ẹyọ ọ̀kan lọ́dọ̀ Imam Muslimu nìkan ló lálàáfíà lọ́dọ̀ tiẹ̀, lọ́dọ̀ ti Bukhari kò lálàáfíà. àmọ́ lọ́dọ̀ àwọn méjèèjì èyí tẹ́nu wọn jọ kò lé lórí pé ó lálàáfíà ó jẹ́ mẹ́fà. àdísù àfáàwa Abubakar radiyallahu ta'ala an, àdísù mẹ́fà péré ní ẹnu Imam Bukhari àti Muslim kò tó jẹ́ tàbúbákir. ẹ dákun kí wá ló kù ní ìsìláàmù tá ń ṣe tó bá lọ di pé Abubakar a lè rí ọ̀rọ̀ ẹ̀ mú wá tó lálàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ ju mẹ́fà lọ. ẹ jẹ́ kájọ bira wa léèrè kí ló kù nínú ìsìláàmù? kò kù kankan mọ́ àfi tá a bá tan ara wa ká padà síbi òtítọ́. ẹ̀yin wá wo rìwáyà Abu Hurairah radiyallahu ta'ala anhu lẹ́gbẹ̀ẹ́ àfáwà Abubakar radiyallahu ta'ala anhu ma. ìyẹn Abubakar nìyẹn. tàbá wá wò á rí pé ẹ lọ ka Masharikul Anwar al-Wahaja, ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó bá ń bẹ̀. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó pé bó ti rí ní bó ti rí náà nìyẹn. Masharikul Anwar al-Wahaja ó bá ń bẹ̀. kódà tó mi ò fẹ́ sọ fọ́lùmù tẹ́lẹ̀ bọ́ ó rí inú fọ́lùmù 3 ó ní péjì náà ó bá ń bẹ̀. afáwa Umar radiyallahu ta'ala anhu kọ́lọ̀ bá wa yọ́nú sí wọn, àwọn náà lo 23 pẹ̀lá nẹ́bí tó fẹ́ pé tí ò lábà wọn. àdísù mélòó ni wọ́n rìkọ́ọ̀dù lẹ̀ fún wọn? ṣẹ̀rí pé Abu Hurairah nísìn 142 àdísì ni wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fún wọn, mẹ́fà péré ni Imam Bukhari àti Muslim gbà yí pé lọ́dọ̀ àwọn ẹnu àwọn kò kó lálàáfíà o. lọ́dọ̀ Muslim, lọ́dọ̀ Abubakar àfáwà Bukhari wọ́n ní ìfọ̀rádù mẹ́kànlá, Muslim ní ìfọ̀rádù pẹ̀lẹ́ ọ̀kan. Naam. Umar radiyallahu ta'ala anhu tó ń jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kejì, àdísù mélòó ni wọ́n rìkọ́ọ̀dù fún wọn? 539 hadithan. àdísù tí wọ́n ó jẹ́ 539 tí wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀. àdísù tí wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fún Umaru khalifatu thaniya lẹ́yìn Anab Muhammad ó jẹ́ 539. ẹ wá máa gbọ́ o, ẹ wo iye ń Abu Hurairah ní o 7,000 plus. wọ́n rí ó jẹ́ ká bí wọ́n lè rí pé níbo ni wọ́n ti rí tí wọ́n rìkọ́ọ̀dù fún Abubakar àti Umaru yìí pàápàá? ìbéèrè ń bọ̀ lórí ẹ̀ pé níbo ni wọ́n ti rí. Naam. nínú àdíìsì tí wọ́n wá rìkọ́ọ̀dù kalẹ̀ fún àfáwà Umar radiyallahu ta'ala anhu tó ń jẹ́ 539 yìí, ittafaqa ala 10. mẹ́wàá péré ni Imam Bukhari àti Muslim ni wọ́n lù ló ń tẹ̀m̀bẹ̀. La ilaha illallah. ittafaqa ala 10. mẹ́wàá péré nínú 539 yìí, mẹ́wàá péré ni Bukhari ni Imam Bukhari àti Muslim ni wọ́n lù ló ń tẹ̀ lẹ́nu àwọn méjèèjì kò pé lọ́dọ̀ àwọn ó lálàáfíà. 11 mẹ́kànlá àbí mẹ́wàá péré. Wa anfarada al-Bukhari bi 9. Bukhari òun wá dámú 9 wá. tó bá ní wa anfarada al-Bukhari bi 9, òun padà rí 9 lọ́dọ̀ tí ẹ̀ pé lọ́dọ̀ tòun nìkan ó dámú 9 wá. Wa Muslim bi 15. Muslim gbà pé lọ́dọ̀ tòun òun dá rìkọ́ọ̀dù 15 fún àfáwà Umar radiyallahu ta'ala anhu. ẹ lọ wo tí wọ́n rìkọ́ọ̀dù fún Abu Hurairah o. ọ̀rọ̀ tí ó bá wá já sí pé 10 péré ni Imam Bukhari bá rí rìkọ́ọ̀dù fún Umar radiyallahu ta'ala anhu nínú gbogbo tí wọ́n kó jọ làwọn méjèèjì fẹ́nu kò lé lórí. ẹ dákun kí wá là ń pọ́n lé nínú hadith? kí là ń bàbàrà nínú hadith tá fi ń pè lọ́rọ̀ Ànábì tó ráwọn tí wọ́n dá Ànábì gan mẹ́rí láàárọ̀ wọn yìí?
láàrọ́rọ̀ ànábì lọ́dọ̀ wọn yìí àní wọ́n ní 538 ni wọ́n rìkọ́ọ̀dù fún àfáwà Umar, 10 ni Imam Bukhari àti Muslim lẹ́nu wọn kò lórí pé ó lálàáfíà lọ́dọ̀ àwọn méjèèjì, gbogbo èyí tó kù pim. Àmọ́ lọ́dọ̀ Bukhari òun gbà pé 9 kan ó dáyọ̀ yín ní sọ́tọ̀, Muslim náà sì dáyọ̀ 15 tó dá ṣe infradu pẹ̀lú ẹ̀, èyí tẹnu wọn wájọ kò lórí ẹ̀ náà ní 10 tẹnu wọn jọ kò lé lórí. Ẹ dákun 10 fún Umar radiyallahu ta'ala anhu. Ókè, kí wá là ń ṣe? Kí wá la gbọ́ lọ́dọ̀ Ànábì? Kí wá là ń bàbàrà nínú àdísù ńgbà náà? Alhamdulillah. Uthman ibn Affan radiyallahu ta'ala anhu tó ń jẹ́ khalifatu athalitha lahu 146 haditha. Àwọn ní wọ́n rìkọ́ọ̀dù 146 hadisi fáwọn. 146 hadith. 146 hadith ni wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fún Uthman ibn Affan láyé àti lọ́run. Inna lillahi wa inna ilayhi raji'un. Ittafaqa ala 3. 3 péré ni Bukhari àti Muslim náà ló ń tẹ̀m̀bẹ̀. Ittafaqa ala la ilaha illallah. Ọlọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ o. 3 àdísù 3 péré ni Imam Bukhari àti Muslim lẹ́nu àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò pé ẹnu àwọn kò pé mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lálàáfíà nínú gbogbo tí wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fún Uthman tí ń jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kẹrin, nínú àdísì tí wọ́n pè òǹkẹ́ ẹ̀ ní 136 tí wọ́n rí rìkọ́ọ̀dù fún Uthman. Wa farada al-Bukhari bi 9. Imam ẹ̀yin náà so sad lóòótọ́. Bàbá wa Ọlámilékan Taofik, wallahi so sad. Wọ́n ní wa farada al-Bukhari bi 9. Bukhari wá dá ní 9 lọ́tọ̀. Tó gbà yí pé 9 yìí o, òun dárí pé lọ́dọ̀ tóun ó lálàáfíà, lọ́dọ̀ Bukhari, lọ́dọ̀ Muslim kò lálàáfíà. Lọ́dọ̀ Muslim òun dá lọ pẹ̀lú 15 lòun lọ pẹ̀lú ẹ̀. Ìyẹn ń fi hàn pé nínú hadith 146 tó wà rìkọ́dẹ́ẹ̀dì fún Uthman, 3 péré ló fẹsẹ̀ tilẹ̀ dáadáa lọ́dọ̀ Imam Bukhari àti Muslim. 3 péré. Imam Bukhari wá dá ṣe infrad al-Bukhari bi 9 pẹ̀lú àdísù 9. Muslim náà dámú 15 wá. 15 tọ̀dọ̀ Muslim yẹn kò lálàáfíà lọ́dọ̀ Bukhari. Èyí 9 tọ̀dọ̀ Bukhari kò lálàáfíà lọ́dọ̀ Muslim. Táwọn eléyìí tá bá rìkọ́ọ̀dù tó ìwọ̀nba nǹkan yìí fún wọn, ẹ dákun kí wá là ń pọ́n nínú àdísù tá bá rí ọ̀rọ̀ fáwọn eléyìí. Àfáwà Ali radiyallahu ta'ala anhu tó járólé ẹlẹ́ẹ̀kẹrin, wọ́n rìkọ́ọ̀dù àdísù fáwọn náà. Ó ń jẹ́ 500 hadithin wa 86 hadithan. Àdísù tó wà rìkọ́dẹ́ẹ̀dù fáwọn nínú Islam ó ń jẹ́ 586. 586 ló wà rìkọ́dẹ́ẹ̀d fún àfáwà Sayyidina Ali tó bá nẹ́bì gbé, tó bá nẹ́bì jẹ, tó bá nẹ́bì mu, tó bá nẹ́bì sùn, tó bá nẹ́bì jí, tó mọ́ ti fún tẹ́dù Ànábì Muhammad. Ṣùkọ́lọ̀ kó ṣe dáadáa fún wa. Àdísù tó wà rìkọ́dẹ́ẹ̀dì fún àfáwà Ali radiyallahu ta'ala anhu ó jẹ́ 586. Nínú 586 yìí, èyí tẹ́nu Imam Bukhari kò lé lórí pé lọ́dọ̀ àwọn méjèèjì ó lálàáfíà, ittafaqa ala 20, ó jẹ́ 20 ogún 20 hadith lẹ́nu Imam Bukhari àti Muslim kò lé lórí pé lọ́dọ̀ àwọn méjèèjì ó táwọn jọ gbà wọlé papọ̀ pé nǹkan kan ogún ó lálàáfíà nínú tí wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fún Sayyiduna Ali ó ń jẹ́ mélòó, ó jẹ́ 20.
nínú 586. Wa farada al-Bukhari bi 9. Imam Bukhari dá ṣe infuradu 9 pé lọ́dọ̀ àwọn 9 yìí ó lálàáfíà, lọ́dọ̀ Muslim 9 yẹn ò lálàáfíà, àmọ́ àwọn gbà pé 15 kan wà lọ́dọ̀ àwọn ó lálàáfíà, pé ìṣesí tí wọ́n ní bí 15. Tẹ́ bá wò nísìn ẹ rí wípé lọ́dọ̀ àwọn àfáwà Umar ibn al-Khattab, Imam Muslim ó ṣe infurad 15, lọ́dọ̀ Uthman 15, lọ́dọ̀ Ali 15, ó ṣe ń jẹ́ 15. Kọ́lọ̀n kó ṣíjú àánú wa. So ìyẹn fi hàn yí pé gbogbo àdísù tí wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fún Aliu lọ́dọ̀ Imam Bukhari àti Muslim, èyí tó já sí pé àwọn méjèèjì jọlù ló ń tẹ̀ pé ọwọ́ àwọn méjèèjì ẹnu wa kò sórí ẹ̀pọ̀ lálàáfíà 20 ni. Imam Muslim Bukhari ó padà rí 9 tó ṣe infurad, Muslim náà padà rí 15 tó ṣe infurad ẹ̀ fún Ali. Ẹ dákun tawala dísù ń bẹ lọ́dọ̀ ẹ̀. Tẹ́ bá wá bí àwọn àfáà wa léèrè pé ma sábàbù qillati ahadithihim, kí ló fà á tádísù tí wọ́n rìkọ́ọ̀dù kalẹ̀ fáwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin yìí tó fi kéré, ẹ wá gbọ́n tí wọ́n fi dáhùn. Wọ́n sọ fún yín pé àkọ́kọ́ ni wípé anna wafatahum taqaddamati, wípé ikú wọn tètè gbáwájú. Mi rò pé gbọ́, wọ́n á ní ikú wọn tètè kú ni ò jẹ́ kárádìsì rìkọ́ọ̀dù kalẹ̀ fún wọn. Ọpọlọ tí wọ́n lò fún wa nìyẹn o, ìdáhùn tí wọ́n dáhùn nìyẹn o. Àwọn wa padà wá sọ kí ló fà á tí wọ́n fi rádìsì rìkọ́ọ̀dù kalẹ̀ fún wọn, bọ̀ ìdáhùn àwọn àfáàrí. Wọ́n wá ní fa akhiruhum wafat Aliyi bun Abi Talib, wọ́n lẹ́ni tó gbẹ̀yìn kú nú wọn òun náà ni Ali ọmọ Abi Talib, tuwuffiya sana 40 al-hijra, wọ́n ló kú ní 40 al-hijri. Wa lam ya'ish Abu Bakr radiyallahu anhu ba'da an-nabi siwa sanatayn wa ashhur bisira, so yasira. Wọ́n lá Abu Bakr ní tiẹ̀ gbogbo tó lò lẹ́yìn kú Ànábì kò jọ ọdún 2 àti bí oṣù díẹ̀. Ẹ̀rí táwọn àfáà wa mú wá nìyẹn o, wípé nítorí pé wọ́n tètè kú náà ni ò jẹ́ kádísù wọn ó pọ̀, pé tó bá jásí pé mi wọ́n gùn ní àdísù wọn ó pọ̀. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ dákun, nígbà tẹ́ ẹ bá fẹ́ pè wọlé, kọ́mẹ́ǹtì yíyẹn ibẹ̀ láti máa wá gbọ́. Wọ́n sọ pé n tó fà á nìyẹn. So wọ́n ní ẹlẹ́ẹ̀kejì nínú tó fà á, wọ́n ní annahum ma'a taqaddumi wafatihim qad shagalu bi ahba'i al-khilafa an al-julus lit-tahdith wa at-ta'lim. Wọ́n lé ẹlẹ́ẹ̀kejì náà ní pé pẹ̀lú pé ikú wọn tètè gbáwájú, wọ́n tún jẹ́ nìkan tó já sí pé ìṣèjọba Islam kò fún wọn láǹfààní láti máa sọ pé Ànábì sọ pé àti kọ́ wọn lẹ́kọ̀ọ́ la ilaha illallah. Ìjọba tá Ànábì ṣe fún 23 years tọ́lọ́run fi ń sọ Al-Qur'ani kalẹ̀ fún wa, tó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́, tó ń bá wa sọ̀rọ̀ tí ò dákẹ́. Wọ́n wá ní ìjọba yẹn náà làwọn khulafáù yẹn ṣe ní òjò ráàyè kọ́ wa lẹ́kọ̀ọ́ Ọlọ́run àti tànàbí Muhammad nínú àwáwí wọn nìyẹn. So tẹ́lẹ̀ yàtọ̀ sí táwọn ẹlòmíì, eléyìí náà àwọn àfáà wa náà wọ́n mú wá nínú hadith tí ẹ pé tẹ́ bá ka Sahihu Muslim ẹ rí hadith fún wọn lórí irú tó jọ bẹ́ẹ̀. Naam. Bákan náà eléyìí jẹ́ ẹ̀rí tí wọ́n mú wá, kódà ẹ̀rí àwọn àfáà wa nìyẹn tó já sí pé ó sábà wọ́pọ̀ nínú ẹ̀rí wọn. Kódà wọ́n sọ fún wa pé qala Abu Muhammad wal mutawassituna minhum fima rawa anhum min al-fatiya Abu Bakr as-Siddiq wa hum Salma. Wọ́n láwọn eléyìí làwọn tó máa ń sábà gba fàtíwá wá lọ́dọ̀ wọn, àwọn tó máa ń gba ìdájọ́ lọ́dọ̀ wọn ní ọmọlẹ́yìn Ànábì, wọ́n ní wọ́n jẹ́ 30 ọkùnrin àtobìnrin. Àwọn tó já sí pé wọ́n ń sábà gba ìdájọ́ ẹ̀sìn lẹ́nu wọn 7 ni: Umar ibn al-Khattab, Ali ibn Abi Talib, Abdullah ibn Mas'ud, Aisha ummul mu'minin, Zayd ibn Thabit, Abdullah ibn Abbas wa Abdullah ibn Umar. Àwọn 7 yìí làwọn tí wọ́n sábà gba ìdájọ́ lẹ́nu wọn púpọ̀ jù. So tí àfáwà Ibn al-Qayyim tí wọ́n ṣàlàyé fún wa,
àfáwà Abu Muhammad bin Azim àwọn ní àwọn àfáwà Abu Muhammad wal mutawassitun àwọn yẹn sọ pé Abubakar Siddiq Salma wa Anas bin Malik wa Abu Sa'id al-Khudri wa Abu Hurairah wa Uthman wa ibn Affan ibẹ̀ yẹn kọ́ lè mí lọ kódà wọ́n sọ nínú I'lamul Muwaqqi'in an Rabbil Alamin so ẹja kò mẹ́ eléyìí lè rí tí wọ́n mú wá tí wọ́n fi sọ fún wa wípé ìdí nìyẹn ẹ dákun ẹ jẹ́ káwa wá lọ wò pé kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀ táwọn àfáà yìí tí wọ́n fi ní àdísù ẹ jẹ́ àkọ́kọ́ lọ sọ́dọ̀ àfáwà Abu Hurairah radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bí àfáwà al-Hakim tí wọ́n gbẹ̀gbẹ̀ wá fún wa ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Abu Hurairah awwalul balighina min ar-rijal alladhina amanu li rasulillah ẹni tó jẹ́ àgbàlagbà tó kọ́kọ́ gbà fún Ànábì Muhammad wa dakhalu al-islam tó dẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n kọ́ wọnú islam tó sì já sí pé lẹ́yìn ikú Ànábì òun náà là ọkọ̀ ẹni tó kọ́kọ́ jẹ àrólé àfáwà Hakim wá gbà wá bisanadihi anil Qasim bin Muhammad an Aisha radiyallahu ta'ala anha qalat wọ́n ló sọ pé jama'a Abu Bakr radiyallahu ta'ala anhu al-haditha an rasulillah ola Abu Bakr kó hadithu jọ Aisha ní sọ̀rọ̀ yìí ọmọ Ànábì ọmọ Abubakar ìyàwó Ànábì ó ní bàbá òun Abubakar ó ló kó hadisi 105 jọ ó ló kó jọ ó ní fabata yataqallabu kathiran ó ní nígbà tó dáyé kan bàbá òun kò rọrùn sùn yóò kàn máa yí lọ yóò máa yí bọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà kì í rọrùn sùn ó ní fàlà ńjọ́ kan wà tó jẹ́ pé ó yí lọ tó pọ̀ bẹ́ẹ̀ tí ò rọrùn sùn rárá falamma asbaha ńgbà tílẹ̀ wá mọ́ qala ay bunayya lóní ire ọmọ mi halummi bọ́ sí yàyín halummi al-ahadith allati indaki sórí gbogbo àwọn hadisi tí mo tọ́jú sọ́dọ̀ rẹ̀ bá mi lọ kó wọn wá Aisha ní fajituhu biha mo bá kó dọ́dọ̀ bàbá mi fada'a binarin faharraqaha ló bá múná ló dáná sọ gbogbo 500 yẹn eléyìí ń bẹ nínú Tazkiratul Huffaz tí gbogbo àjọ mọ̀ bẹ́ẹ̀ ìbéèrè tó yẹ ká bira wa léèrè lọ́rọ̀ àwọn àfáwà ni pé 105 ni wọ́n ní Abu Hurairah sùn níbo ni wọ́n ti wá rí èyí tí wọ́n padà rìkọ́ọ̀dù fún tó ń jọ́gọ́rùn kan àti mélòó kan ó yẹ ká béèrè pé níbo ni wọ́n ti rí un tó rá gbọ́ pa Abubakar ó dáná sun tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ sábàbí tí wọ́n fi ládìísù tó bá wá jẹ́ ilé yìí ni tàbí tàkọ́kọ́ yẹn ni nígbà tá a bá fẹ́ pè wọlé ẹ jẹ́ káwa náà kálù làákàyè tọ́lọ́run fún wa káwa fi ṣiṣẹ́ Umar radiyallahu ta'ala anhu òun ní tiẹ̀ nígbà tí ó sọ̀rọ̀ látẹnu àfáwà Urwa bin Zubair an Umar bin al-Khattab ó ní arada an yaktuba sunana wọ́n ní Umar náà ń gbèrò láti kó súnánù jọ ṣe rí àdánwò tó bá wa ni pé àdíìsù yàtọ̀ sí súnnà àdíìsù ó yàtọ̀ sí súnnà àkó àdíìsù jọ ó yàtọ̀ sí pá ń ṣe súnnà èèyàn lè ṣe súnnà láì kó àdíìsù jọ èèyàn lè ṣe súnnà láì kó àdíìsù jọ tó ráwọn sàhábà al-kirami wọ́n ṣe súnnà láì kó àdíìsù jọ Ànábì ṣe súnnà láì kó àdíìsù jọ Abubakar ṣe Umaru ṣe Usmanu ṣe Ali ṣe ó wá ní àrádà an yaktuba súnnà òun náà wò pó yẹ kó ń kọ àwọn ojú ọ̀nà súnnà bóyá ní súnnanul wudu súnnanus salat súnnanul hajj súnnanul kídà wà kídà ó ní fàṣàrù alayhi bí an yaktubaha fastafta ashab an-nabi ó wá pé àwọn sàhábà an-nabi ó wá jíròrò pẹ̀lú wọn pé kí lẹ rí sí làwọn bá ní yóò dà tó bá kó jọ lòun náà bá wò pé kí lòun ó ṣe fatafiqa yastakhirullaha sha'ra ló bá ṣe istikhara fún odidi oṣù kan gbáko lẹ́yìn tó ṣe istikhara tán lòun fúnra ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá rí òye pé rárá òun ò gbọ́dọ̀ kó jọ ilẹ̀ ọjọ́ náà bá mọ́ ló bá pe àwọn èèyàn jọ ló bá ní inni kuntu uridu an aktuba sunana ó lémi Umaru tẹ́rí yìí o èmi náà rò lẹ́mí mi
pé kí n kó àwọn súnánù jọ wa inni dhakartu qauman àmọ́ mo padà wá rántí àwọn kan kanu qablakum tí wọ́n ti wà ṣáájú yín katabu kutuban táwọn náà lọ kó àwọn ìwé jọ tí wọ́n kọ fakabu alayha tó wá já sí pé àwọn ìwé tí wọ́n kọ ní àwọn ìwé yẹn ni wọ́n padà wá gbé sórí ni wọ́n fi ń ṣẹ̀sìn wa taraku kitaballah wọ́n wá mú ìwà tírà Ọlọ́run wọn pàtì Umaru ní wa inni wallahi èmi Umaru mo fọlọ́wọ́n ọba mi búra la ashubu kitaballahi bi shay'in abada mi ò ní pa ìwé Ọlọ́run ọba pọ̀ mọ́ nǹkan mi láyé kí n tún mú ọ̀rọ̀ Ọlọ́run kí n pàápọ̀ mọ́rọ̀ mi lẹ́wàá àwọn àfáà kan lónìí pẹ̀lú ìmọ̀ wọn tí wọ́n máa ní hadisatul Qur'an bákan náà ní rìwáyà kan náà ní èmi ò mọ̀ bí tẹ́ ti kéwú ti yín o bóyá jamiatu shaytaniyya ni torí kò lè jẹ́ jamiatu al-Madina al-Munawwara kò lè jẹ́ jamia al-Malik bin Fahd kò lè jẹ́ jamia àwọn tá ń gbọ́ orúkọ Ibn Abdul Aziz àfi kó yá jẹ́ jamiatu Iblis torí pé ẹgbọ́n tí Umaru sọ ó ní wallahi mo fọlọ́wọ́n bá mi búra la ashubu kitaballahi bi shay'in níbomi ó ní mi ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run kí n dàpọ̀ mọ́rọ̀ èèyàn láyé eléyìí náà máa ń bẹ nínú tírà tẹ́ ń pè ní bayanul ilmi wa fadluhu bayanul ilmi wa fadluhu ó wà ń bẹ ó wà nú volume 1 nínú ẹgbà wá mi an tariki Malik ibn Anas wọ́n ní Umar radiyallahu ta'ala anhu indama adala an kitabati sunnah la adha annahu qala as-sunnah wa hadha yadullu ala anna al-islah sunnah inda as-sahaba kanat lis-sunan wa laysa lil-hadith sunnah kìí ṣe hadith ọ̀rọ̀ ládìsì sunnah ìṣe ní practical wọn jọra torí pé tí Umar sọ ní pé la kitaba ma kitabillah kò gbọdọ̀ sí ìwé mi tí ó kún ìwé Ọlọ́run al-Qur'an wa kafa al-Qur'an ti tó àwọn eléyìí náà wà nú àkọọ́lẹ̀ àwọn àfáà wa náà ká but àwọn àfáà aládìsì yẹn wọ́n padà múlá káyé wa wọ́n ṣi wọ́n á ní tó fà á ní pé torí pé mi wọn ogun Umaru kí wá ní Umaru wá padà ṣe wọ́n ní wa kana khawfu Umaru min kidami ala kitabi sunnah Umaru bẹ̀rù láti máa gbé àwọn ìwé sunnah kó gbé sórí al-Qur'an ìdí nìyẹn ni ó fi gbà káwọn mùsùlùmí ní ẹ̀kọ́ mi tó ju al-Qur'an lọ eléyìí náà ṣẹlẹ̀ ló padà wá ṣẹlẹ̀ lásìkò tiwa la padà wá gbé àdísù lórí ju al-Qur'an tí ń ṣe ìwé Ọlọ́run lọ Umaru dẹ̀ sọ ńgbà náà fáwọn èèyàn ó ní ayu annas ó ní mo pè yín ènìyàn innahu qad balaghani annahu qad zaharat fi aydikum kutubun ó ní mò ń gbọ́ pé àwọn ìwé kan ti gbajúmọ̀ lọ́wọ́ kó ayín ó ní ẹgbọ́ o فأحبها إلى الله فأحبها إلى الله وعدلها وأقوامها èyí tọ́lọ́run ọba mi tó fẹ́ràn jù tó sì dọ́gba lọ́dọ̀ Ọlọ́run tó sì tọ́tún jù náà ni wípé فلا يبكين أحد عنده كتاب إلا آتاني به ìwé kan ò gbọdọ̀ tó ṣẹ́kù lọ́wọ́ ẹnìkan àfi kan kó wá bá mi فأرى فيه رأيي ẹ jẹ́ kí n yẹ̀ wò kí n wò bóyá ìwé náà bóyá ó tọ́tún àbí kò tọ́tún فظنوا أنه يريد أن ينظر فيها ẹ̀mí tí wọ́n ní pé ó fẹ́ yẹ̀ àwọn ìwé yẹn wò ويقوموا على أمر لا يكون فيه اختلاف kó wá sọ fún wọn pé ẹ lọ máa lò tí ò ní sáríyànjiyàn ńbẹ̀ فأتوه بكتبهم lóníkálùkù wọn bá lọ kó ogun tí wọ́n kọ wá فأرقها بالنار Umaru bá dáná sun ó dáná sun gbogbo ìwé àdísì gbogbo tí wọ́n lọ kó wá ń jọ náà ثم قال ó wá sọ fún wọn pé أمنية كأمنية أهل الكتاب ìrònú bí ìrònú àwọn alul kitabi ìrònú bí ìrònú àwọn yahudi lẹ́yìn náà lò kama annahu kataba ila al-amsar báwọn náà ṣe kọ̀wé káàkiri wa man kana indahu minha shay'un falyama bàbá rẹ̀ ní tírú ẹ̀ bá ṣì kù lọ́dọ̀ ẹ lọ parẹ́ o eléyìí ń bẹnu takyid al-ilmi o ó dẹ̀ wà nú jami'u bayan al-ilmi wa fadli ó wà ń bẹ o ọ̀rọ̀ Umaru yìí ń bẹ ń bẹ o ẹ̀rù bà wọ́n ní o àmọ́ àwọn àfáà sọ fún wa wípé torí pé mi wọn ogun ní ẹ̀mí wọn ogun ó sì ń dẹ́rù bà Abu Hurairah ẹ̀mí wọn ogun ó ń dẹ́rù bà àfáà wa kí ló kọ wọn Kabul Ahbar
pé lawliqanna bid-daws lawliqanna bil-qarda tẹ́ bá dẹ́kun yín máa sọ pé ànábì sọ pé máa lé yín padà sílùú yín ṣe àìgùn ẹ̀mí wọn ló fà á. Abu Hurairah gan sọ pé tó bá já sí pé Umaru ń bẹ láyé ni gbogbo àwọn àdísù tó ń sọ ni òun ò tó bẹ́ẹ̀ láti wí. Ẹ jẹ́ ká fìyẹn lẹ̀. Usman ibn Affan radiyallahu ta'ala anhu nígbà ó di àsìkò tàwọn náà irú nǹkan yìí làwọn náà mẹ́wì àwọn náà wíru bẹ́ẹ̀ same thing làwọn náà ṣe. Ata Abdullah بصحيفة فيها حديث ثبت عن الأسود بن إلال أنه قال أتى عبد الله بصحيفة عبد الله يلوم يوكا وجوكا فيها حديث نيوكو سيبه nígbà tó sì mú wá فدعا بماء فماءها ثم غسلها nígbà tí Umaru rí ó mú omi ó láti dà sí kan fi parẹ́ ثم أمر بها فآرقت lẹ́yìn yẹn ló tún ní kí wọ́n dáná sun. So kọ́lọ̀ kó dáhùn kó ṣíjú àánú wa. Imam Ali radiyallahu ta'ala anhu àwọn náà wọ́n ṣe tí wọ́n lọ́tọ̀ in táwọn náà sọ ni pé àwọn náà ṣe kútúbà ńjọ́ kan wọ́n sọ pé ala kulli man kana indahu kitabun illa raja'a famaha gbogbo ẹni tí ìwé kan bá ń bẹ lọ́wọ́ ẹ̀ tó yàtọ̀ sí Al-Qur'an àfi kẹ́ni yẹn kó yá mú wá o kó lọ parẹ́ o fa innama ahlaka an-nas torí tó pa àwọn tànárún ayéṣù tábàwù ahaditha ulama'ihim torí pé wọ́n tẹ̀lé ọ̀rọ̀ àwọn àfá àwọn àdísù àwọn àfá wọn wa taraku kitaba rabbihim wọ́n fi ìwé Ọlọ́run ọba wọn lẹ̀. Eléyìí ijma'ul khulafa'ir rashidin wọ́n dúró lórí pé ẹnìkankan ò gbọdọ̀ kó àdísù ànẹ́bì jọ àmọ́ wọ́n sọ pé ẹnìkankan ò gbọdọ̀ ṣe súnà ànẹ́bì. À ń ṣe súnà ànẹ́bì ó yàtọ̀ sí pé à ń kó ọ̀rọ̀ kiri torí pé wọ́n ti ń ṣe súnà kan tó bí Bukhari wọ́n ń ṣe súnà kan tó bí Muslim wọ́n ń ṣe súnà kan tó bí Tirmidhi wọ́n ń ṣe súnà kan tó bí Ibn Majah wọ́n ń ṣe súnà kan tó bí Nasa'i wọ́n ń ṣe súnà kan tó bí Ahmed wọ́n ń ṣe súnà kan tó bí Laklakai wọ́n ń ṣe súnà kan tó bí Ad-Daraqutni kan tó bí Tabarani kan tó bí gbogbo Abdurrazzaq làwọn sàhábà ti ń ṣe súnà làwọn tábìí náà ṣe súnà yàtọ̀ sí hadith ṣe la mọ̀ọ́mọ̀ sọ súnà náà ta sọ yẹn náà ta má dìsí ta sọ di súnà. Súnà ní ká kírun súnà ní ká gbáwẹ̀ súnà ní ká yan sàká súnà ní ká lọ hajj súnà ní gbogbo àwọn yìí tọ̀ríkù ni wọ́n. Àṣẹ Ọlọ́run tó sọ nínú Kùránì yẹn fàrdíyẹ̀ nìyẹn Ọlọ́run fi yẹn ń pa wá láṣẹ pé ọ̀ràn yẹn ní practicalization nú ẹ̀yẹn súnà là ń ṣe yẹn. Ẹni tí ń bá ń kírun Ọlọ́run ní akímù sọ́látà wa átú zakata ó ní ẹ máa kírun ọ̀rọ̀ yan àṣẹ yẹn ọ̀rọ̀ yẹn ni bó o ṣe wá ń kí yẹn tó ń practice yẹn sunnatul faridiyya nìyẹn ọ̀nà tó gbà tó fi ń ṣe ọ̀rọ̀ yẹn òun là ń pè ní súnà yàtọ̀ sí pàdísù. Ṣokọ́lọ́n kó ṣíjú àánú àkóràn wa lọ́wọ́ ibí náà ni a fi ètò àdàgbà ọ̀rọ̀ wa láàfi kọ́ sí kọ́lọ̀n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ kó ṣe dáadáa fún wa kó ṣíjú ẹ dákun ẹ fún mi ní ìṣẹ́jú kan kí nǹkan fi mú omi. Naam, jazakumullahu khair ọlọ́run kó ṣàlékún dáadáa fún ní kálukú wa. Náà ọlọ́run bá wa gbàdúrà wa kó gbọ́rọ̀ wa sẹ́sọ̀ lákọ́díjà kan lè yí láfíkan ẹjẹ́ á ṣe fún bàbá wa láyége torí àlàyé tí bàbá yìí ń ṣe fún wa ń gbà náà lélẹ̀ tí wọ́n ní bàbá yẹn ó ń tako Islam wọ́n ní bàbá fẹ́ bà Islam jẹ́ ó fẹ́ da Islam rú tó sì já sí wípé nínú oúnjẹ náà mọ òótọ́ àmọ́ nítorí owó tí ó máa wá láti ilẹ̀ Lárúbáwá wọn à gbọ́dọ̀ sọ nǹkan míì
àwa tá a sì ń sọ̀rọ̀ yìí owó kankan ò wá fáwa náà láti ibì kankan. A kàn rí wípé iṣẹ́ yìí bọ́lọ́hun ti rán wa lọ́jọ́ tó ti pẹ́ nù tá a sì fẹ́ràn ẹ̀. Àwa tún rí bàbá Lágége iṣẹ́ yẹn tó wá ń wá ṣe sí. Táwa náà ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ládùúgbò tiwa tí wọ́n ń pè wá ní wèrè tí wọ́n lọ́rọ̀ ẹ̀ ló dá yàtọ̀, ìsọkúsọ rẹ̀ pọ̀. Òun ni ó sọ pé ọmọ ànábì kú lọ́jọ́ iléyá, òun ni ó sọ pé ànábì Ìsá kan ò padà wá mọ́. Ọ̀rọ̀ yẹn ó wá tún jẹ́ káwa náà rí èèyàn táwa jí. Ìyẹn ni mo ṣe ń sọ fún wa pé àwa náà tá a jẹ́ olólùfẹ́ al-Qur'an àti olólùfẹ́ hadith, ìyẹn ni pé ahlul Qur'ani wa sunna àwa rèé, ahlul kitabi ahlul Qur'an wa sunna, ahlul Qur'an wa sunna. Àwa yìí à ń tẹ̀lé al-Qur'ani àti sunna. Ní làákàyè wa fi mọ̀ wípé ọ̀rọ̀ tí ó bá tako Qur'ani à ní tẹ̀lé. Torí pé a fi òkú làákàyè gbọ́. Èyí tí ò bá sì papọ̀ mọ́ Qur'ani á yà yọ dànù bí ìgbà tí wọ́n máa yọ òye kúrò lára jìgá. Torí pé Imam Shafi'i radiyallahu ta'ala anhu wọ́n sọ fún wa, wọ́n ní la tukhalifu sunnatun an rasulillahi kitaballahi bihalin. Sunna kan láyé lọ́run kò lè yapa al-Qur'an ní ìṣesí tí ìbá àbá wá. Ìṣesí tọ́rọ̀ yẹn ò bá àbá wá, ìbá àbá làákàyè mu, ìbá àmọ́ bá làákàyè mu, súnnà kan látọ̀dọ̀ ànábì kò lè yapa al-Qur'an tí ń sọ̀rọ̀ Ọlọ́run. Tẹ́ bá wá rẹ́ nìkan tó bá wá gbarú súnnà bẹ́ẹ̀ wọlé, ẹ ti mọ̀ pé irú wọn lọ́lọ́run bá ń sọ wípé afala yatadabbaruna al-Qur'an, ṣé wọ́n lè wòye sal-Qur'an ni am ala qulubin aqfaluha, àbí làákàyè wọn ti ti àgádágodo mọ́ ẹni. So a lè blame irú àwọn èèyàn bẹ́ẹ̀. Àwa tá a bá tún wá fẹ́ ṣí làákàyè ẹjẹ́ á mọ̀ wọn ara wa, ẹ má jẹ́ á sọ̀rọ̀ kọjá Ọlọ́run. Ìntọ́lọ́run bá pè léèwọ̀ ẹ má jẹ́ á pè léèwọ̀, ìntọ́lọ́run bá pè léèwọ̀ ẹjẹ́ á gbà pé èèwọ̀ ni. Gbogbo ìwọ Ọlọ́run nínú al-Qur'ani 14 ni. Lẹ́yìn yẹn ìwọ tó bá lánú tó bá sọ pé kíní kan èèwọ̀ ni, al-Qur'ani Ọlọ́run sọ fún wa pé ò ní jèrè, èmi kan mo sọ. Ó ní wala taqulu lima tasifu alsinatukumul kadhiba hadha halalun wa hadha haramun litaftaru ala Allahi al-kadhiba innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun. Ọlọ́run ní wọn ní jèrè. Kò tún fẹ́ sọ pé kíní kan haramu ni, ó fẹ́ parọ́ mọ́ Ọlọ́run ni, ó fẹ́ èrè nìyẹn. Àyà yẹn ló bá wa lẹ́rù. Kì í ṣe pé bóyá mébí kílì mi fẹ́ fún oúnjẹ Christmas ṣe oúnjẹ. Wallahi láàrin bí mo ṣe ń ṣe program yìí mi ò tí ì fi oúnjẹ kanu láàárọ̀ ìkódà omi tí máa kọ́kọ́ fi kanu náà lè rí díẹ̀ tí mo mú yìí. Billahi láàrin oúnjẹ. Bí yẹn bá mi kó lọ bèèrè lọ́dọ̀ àwọn èèyàn, ẹlòmíì tó sì ń pariwo yìí oúnjẹ burúkú mi tó ń gan jẹ́ wọ́ọ̀sì ju ti bí yẹn lọ. Èèyàn jẹ́ kèfèrí kò túmọ̀ sí wípé a lè bá ṣe. Ànábì Muhammad oúnjẹ àwọn àwọn ló jẹ́ dàgbà pẹ̀lú olùbúwà rẹ̀. Ta ló ń tọ́, ta ló ń mú, ta ló ń tọ́, ta ló ń rèé tó fi tó júbọ́. So ọ̀tọ̀ lọ̀rọ̀ oúnjẹ, ọ̀tọ̀ ni pé lájágbájá kèfèrí ni, ọ̀tọ̀ ni pé oúnjẹ yìí gan, oúnjẹ yìí ní kúfúrù nú, ọ̀tọ̀ ni pé ẹni tó lóúnjẹ yẹn ìwà kúfúrù wà lára ẹ̀. Wọ́n jọra. Pé iná láàtàlì tó ń sàlá làkọ́dí kàfàrà. Ókè o, nígbà tẹ́ni yẹn bá kàfàrà, tó bá ní ìtìrì nǹkan àlè lọ́bẹ̀dẹ́ nítorí pé kó di kàfàrà. So oúnjẹ yẹn náà wá di kúfúrù. So ẹ má jẹ́ ká gbé làákàyè wa lórí Qur'an. Báwọn kan ṣe gbé àwọn ìwé àwọn àfà sórí al-Qur'an, ẹjẹ́ àdẹ́mìràwó, ẹjẹ́ àpadà sẹ́yìn o, ẹ má jẹ́ àkọjá àyè o. La tagulu fi dinikum lọ́lọ́run sọ fún àwọn ahlul kitab, ẹ má kọjá àyè ara yín. Wala taqulu ala Allahi ghayra al-haqq, ẹ má sọ ntọ́lọ́wọ́n bá mi ò sọ. In tó dé mi nìyẹn o. Pẹ̀lú áyà tó dé bàbá wa Adégúnwà tí wọ́n fi takú lórí wípé
ọ̀rọ̀ ajá pé lá ajidu fima uhiya ilayya muharraman ala ta'imin yat'amuhu illa an yakuna maytatan. So áyà yìí náà, áyà yìí làwa náà lóde àwa náà o pẹ̀láyà mi o tọ́lẹ́lómi ustaz kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ kí n sọ̀rọ̀ lórí òdodo ó lè balẹ̀ kí á mẹ́mí jẹ́ táyà tí wọ́n bá kí láti sọ nǹkan di àráàmù àyà tèmi ò kí o tòrọ́lọ́ ní má gàrákà bí rabbikal karim kí ló ń kí ẹ láyà tó jẹ́ pọ́lọ̀ lọ́lọ́ ń kí ẹ láyà sí ẹ mọ̀ pé kéèyàn ṣèdájọ́ sínú ẹ̀sìn òun fira rẹ̀ kẹ́gbẹ́ Ọlọ́run ni ṣíríkùlì hukumi ni kódà ànábì ò gbọ́dọ̀ try ẹ̀ ń tànábì ò lè ṣe àwa mùsùlùmí àdè máa ṣẹ́nu pótópótópótópótó ọkàn wa àdè balẹ̀ àwa ń bú Pọ́ọ̀lù à ń bú Bárínábà. What is different between me and you and Paul? Níbi òrèrè yẹn. You as a Muslim, we are condemning Paul. Paul ń ṣe nǹkan lára mọ̀, àwọn tọ̀hún yẹn ń gbà. Ó gbọ́ ìgbà tó sọ pé tọ́lọ́hun sọ nínú Al-Qur'ani ni, ó ní ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaba min dunillah. Wọ́n ti sọ àwọn fadá àtàwọn references Ọlọ́run. Kí náà fi sọ wọ́n dọ́lọ́run? Ànábì ní ista'allu lahum shay'a. Tí wọ́n bá sọ kinní kan di ẹ̀tọ́ fún wọn. Tí nǹkan yẹn dẹ̀ jẹ́ haramu. Allahu wọ́n máa gbà bẹ́ẹ̀. Wa idha haramu alayhim tó bá ṣe nǹkan léèwọ̀ fún wọn àbọ́n sọ nǹkan dẹ̀ tọ́ fún wọn wọ́n máa ṣe léèwọ̀. Ọlọ́run ní tó fi Ànábì ní tó fi sọ wọ́n dé Ọlọ́run náà nìyẹn. Àyà wa ń kọ́ a mùsùlùmí lénìí oníkálùkù wa ń fẹ́ máa fúnra wa mú ìdájọ́ wá pé eléyìí haram tá a fi ń rẹ́ tó ń sọ yí pé tí bàbá ẹ̀ bá kú ò gbọ́dọ̀ sin òkú ẹ̀ bí Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ torí pé bàbá rẹ̀ ń ṣe jálàbí jẹ́ kó kú ẹwú ẹ̀ẹ́bú yẹn ẹ̀ ní dókítà kínní kan èyí táwa ń ṣe yìí ń kọ́. Wọ́n ń pè ní tẹkidimul akili alanakil ìgbélà akáyè lórí òfin Ọlọ́run lórí Al-Qur'an báwọn tọ̀hún ṣe ń ṣe tẹkidimu al-kutubil al-ahadith tó ń gbé ìwé hadith lórí Qur'an àwa náà nísìn tá la fẹ́ràn Qur'an àti sunna ó ti ń wà nínú ẹ̀jẹ̀ wa káwa náà máa kọjá ìyára wa ká fẹ́ máa ṣe nǹkan léèwọ̀ ìṣesí àwọn tọ̀hún ni pé tán bá fẹ́ sọ nǹkan kan déèwọ̀ wọ́n á mú áyà tí ò ní í ṣe pẹ̀lú nǹkan yẹn náà fi ṣẹ̀rí sí àwa náà ti wá ń ṣe bẹ́ẹ̀ nísìnyí o bó ṣe rí nìyẹn o àwọn pásítọ̀ ti join igé Ọlọ́run dẹ̀ ṣe léèwọ̀ òfin yẹn wọ́n sọra wọn dé Ọlọ́run ní àwa mùsùlùmí mò ń rọ̀ wá nítorí Ọlọ́run látọ̀dọ̀ tèmi ṣe rí tí àbá lè rí àyà tó pé léèwọ̀ ẹ jẹ́ kí n fún yín lápèjúwe kan ó dàbí kan béèrè lọ́dọ̀ àfà pé ṣé haramu ní sìgá ó lè sọ pé haramu makruhu ló máa pé ń ta kórìíra ní tán bá ní ṣé haramu ní gbó makruhu ló máa pé ó lè pé ní haram ó lè pé ní haram torí pé ọba mi dákẹ́ ni ibi tó di haramu yẹn àwọn èèyàn abuse ẹ̀ ní ewé tí wọ́n ń pè léwé igbó yẹn òun náà fi ń wo stroke l'Amẹ́ríkà ẹ lọ béèrè ewé táwọn ti wá mú tó ń yí wọn lórí wọ́n ń lò nílé ìwòsàn láti fi tọ́jú aláàrẹ̀ òun ni wọ́n ń lò sínú àwọn drugs tí ń jẹ́ kéèyàn sọrun àlàáfíà ló fi já sí pé tó bá lò nílòkulò ayé rẹ̀ ó bàjẹ́ ọ̀run rẹ̀ ó bàjẹ́ ó wá mú gbó títí ó wá ń họra kiri títí ṣáyé ò ti bàjẹ́ ó ti bàjẹ́ ó mú títí ó dẹ̀ ń ṣubú sí kòtò kí ló kù nú ayé ẹ̀ tí ẹ ti tà ordinary èèyàn tí ẹ ti ta ká má ẹ̀ṣẹ̀ wá sọ pé àfà mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mi ò ṣe ń kọ̀rọ̀ mi ò ṣe ń gbangba èyí tí ń jẹ́ sìgá ò kàn mí lẹ́nu rí tó ń jọ tí mi ò mú rí mo sì dúpẹ́ Ọlọ́run sì jẹ́ ń bá wọn mú. So àmọ́ ẹ rí pé àwọn onímọ̀ wọ́n á sọ yí pé everybody is a smoker is it directly or indirectly you a smoker eruku sìgá tó ń tu tó ń fa sí mu ó ti lọ sọ́hun Ọlọ́run kó ṣàforíjì fún wa kó ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká gba ìpè so orí ìpè tí a pè sí èyí tí mo ṣáà ń sọ ni pé ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ a ṣọ́ra o ẹ má jẹ́ káyà máa kò wá ẹ má jẹ́ kí ronú wa
àbí n tó wà lẹ́mìí wa pa haram ló gbọ́dọ̀ jẹ́ náà kò gbọ́dọ̀ jẹ́ yẹn kó wá lọ wáyà kan tí ò sí ẹjọ́ aṣọ́ra o. Number to call 081 30 50 9834 081 30 50 9834 or 091 51 95 3212 091 51 95 3212 àwọn nọ́mbà tí tá lè pè sí nìyẹn kọ́lọ́n kó ṣe dáadáa fún wa kí n tún pè lẹ́ẹ̀kan sí number to call 081 30 50 9834 MTN nìyẹn Glo 091 51 95 3212 so bismillah àwa tí a bá fẹ́ pè wọlé láti dá sí programu yìí ká sì má gbàgbé nínú wáàsí tá a gbọ́ yìí kí ló fà á tá a fi rí àdíìsù rìkọ́dù fún àwọn kòlàfáàwù mẹ́rẹ̀ẹ̀rin ṣé nítorí pẹ́mi wọn ògùn ni àbí nítorí wípé wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ànábì tó sọ wípé ẹ má kọ nǹkan kan kalẹ̀ ìyàtọ̀ sálù Qur'an béèyàn bá kọ nǹkan kalẹ̀ kó sì parẹ́ tá a sì rí pé orí ẹ̀ ni wọ́n dúró lé tí wọ́n fi lọ lẹ́yìn tí wọ́n lọ tán làwọn míì náà wá dé ní wàhálà dé làgbélẹ̀rọ àdísù dé lóríṣiríṣi dé kọ́lọ̀n kó là wá. So number to call 081 30 50 9834 ẹ ṣeun afáàmì Ọlámilékan Taofik wọ́n ti bá wa pín ẹ̀ so MTN yẹn the Glo is 091 091 51 95 3212 091 51 95 3212 MTN Glo ni èyí hùn so àwa tá bá fẹ́ pè wọlé ojú òpó tí ó ti wà ní ṣíṣí kalẹ̀ báyìí insha Allahu ta'ala ká dá sí 15 minutes náà lání láti fi gba ìpè so ìṣẹ́jú 15 náà ló sì kù gẹ́rẹ́gẹ́rẹ́ so kọ́lọ̀ kó làwà ká fi yín mọ́ ṣàdúà àfáwà Iná Adésànyà ọlọ́run bá gbọ́rọ̀ rẹ̀ sẹ́sọ̀ ọ̀rẹ́ onídàárò ìmáàmù àgbà ìmáàmù Abdul Fattah Zakariya Fattahul Khairi ní ọba mi yóò bá mi ṣílẹ̀kùn oore fún yín yóò ṣe fáwọn náà àfáwà Ọlálékan Muhammadu Taofik ọba tí máa fi yẹn ṣe kò ń gẹ́ oore pẹ̀lú kọyìn ni kọ́lọ̀ ń dákun kó fi wá ṣe kò ń gẹ́ oore torí pé wà máa Taofik illa billah Prince Aláwo Abdul Hakim sọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú ó péjọ mẹ́ta ọlọ́run bá mi wà pẹ̀lú yín Hakim ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ naam salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam wa alaikum. Masha Allah ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ̀ bàbá. Ẹ̀kọ́ tí láwà ni. Naam. Àwọn láti Kẹjà. Naam àfọwà awal láti Kẹjà naam. Naam àmín. Ẹ̀mí àdúrà tí mo fẹ́ ṣe lẹ́yìn. Àmín. Ọlọ́run kó gbà wá là. Àmín. Àmín. Ọlọ́run ṣàánú wa. Ó yẹ kẹ́ bá wa dáhùn sí ṣe nínú èrò ti yín. Kọ́ńtẹ́ ká mọ látọ̀yé àgbóyé ìṣúná ìfọ̀lá láti àtàrí. Bàbá dáadáa. Mo ní nínú àgbọ́yé ti yín ṣé nítorí àìmí àwọn àrólé mẹ́rẹ̀ẹ̀rin yẹn ògùn ni àbí ń tì torí pé wọ́n fẹ́ yapa àṣẹ Ànábì Muhammad. Ìyókù kú sẹ́wọ̀n yẹn gbà wá ọdún jẹ́ àfáwà. Naam alhamdulillah jazakumullahu khair. Wa alaikum salam wa barakatuh. Naam so eléyìí náà à ń fẹ́ opinion àwa tí torí pé ẹlòmíì náà ń gbọ́ wá sí o tọrọ Ọlọ́run yé ju àwa tá ń gbọ́ wá sí lọ Ọlọ́run kó ṣàánú wa o kódà ẹlòmíì ń gbọ́ wá sí kódà ọ̀rọ̀ Ọlọ́run ọba yé ju ẹlòmíì tó jáfà àti ń ṣe wá sí lọ so kọ́lọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ ṣe àfáwà tí wọ́n ṣàdúrà fún ọlọ́mbà àgbàdo àti yìí náà àfáwà Olúọmọ Sulech ọ̀rọ̀ yìí ò ní dàrú Ògúnnáìkè Jẹ̀mí Kamil onínúure Ọlọ́run ò ní bá dáadáa yín jẹ́ ẹ máa pé nínú owó nínú ọlá àwa náà jọ máa pé sí àfáwà Emmanuel Praiso ọlọ́mbà mi ṣe dáadáa fún yín kó bá mi gbọ́rọ̀ tí yín náà sẹ́sọ̀ la ilaha illallah ọ̀rọ̀ tí yín náà ò ní dàrú Ọlọ́run bá mi sẹ́yìn náà lẹ́san àdúrà tí yín náà gbà so bákan náà àfáwà Bùsàrí Bídèmí ọlọ́mbà wa ṣe dáadáa fún yín àfáwà Lánrè Abdulkarim ọlọ́run dákun jẹ́ kájọ máa rí oore o so kọ́lárin wa kójọ máa rí wájú kó má padà sẹ́yìn la ilaha illallah so à ń retí ìpè ní o so àwa tí a bá fẹ́ pè wọlé so kódà àwa tá a bá fẹ́ takò ọ̀rọ̀ yìí náà kò sí láì fi tá a bá lè rẹ́kọ̀ọ́ mú wa
so tí kì í ṣe pé a fẹ́ búra wa àbá fẹ́ bára wa jà ńgbò já sí pé innamal mu'minuna ikhwatu ọmọ ìyá lẹni tó bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú ara wọn. Adéníkẹ́ Muhammad Yusuf Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Yusuf Adébọ̀wálé Nuruddin ọ̀rọ̀ yín ò ní dàrú o. Yusuf Adédayọ̀ wa rafa'nahu makana aliyya èmi náà mo wí fẹ́yìn náà kọ́lọ̀ má jẹ́ kọ́rọ̀ tí yín dàrú. Adam Amsa Dìlọ́ ọ̀rọ̀ yín ò ní dàrú o lọ́la la ilaha illallah. So ọba tó gbé Amsa tàná tó ṣe lákin ẹ̀yin náà ẹ máa lákin ọ̀rọ̀ yín ò ní dàrú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Masha Allah. Naam, naam. Ẹ̀rọ ìṣẹ́rí. Gbogbo wá sí kò sí tí ò kílẹ̀ ẹ̀bẹ̀ tó fẹ́ àfẹ́ tó bá fẹ́ ṣàbù. Alhamdulillah, alhamdulillah, Ẹ̀ tó bá fẹ́ ṣàbù. alhamdulillah. Tó máa ní kò yí o. Naam, Kí ni nǹkan tí yẹn fẹ́ sọ pé kò yí o nínú gbogbo lẹ́tẹ̀rẹ̀ tìrẹ̀ láti tẹ̀rẹ̀? naam, Ẹni pé kò tẹ̀sí ní dáhùn èèyàn lóhùn gbogbo padà lórí rétò. naam. Gbogbo ẹ̀rọ pátá lórí. So Alhamdulillah. ẹ máa ti sin lọ́wọ́ àwọn akùnrin lọ́wọ́. Àmín ya Allah, àmín, Ní ráìsàn. Àmín. 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 Yóò bá wa rí bẹ́ẹ̀ fẹ́yìn náà, jazakumullahu khairan. Ẹ ṣé. Àmín. Àfáwà Àyìnà Alfa, Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín, kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Bákan náà, Kúyẹ̀ Abdulkadir Ọlá, Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò wá o. La ilaha illallah Muhammad Rasulullah. Bákan náà, Àfáwà Nuruddin Murtala, Ọlọ́run ò ní jẹ́ kí mọ́lẹ̀ Ọlọ́run kó nú ayé yín, kò ní kú lọ́dọ̀ tiwa náà o. La ilaha illallah. À ń fi lẹ́yìn náà retí ìpè, kọ́lọ́run kó ṣe dáadáa fún wa o. Àwọn àfáwà tí a máa ń sábà ṣàdúrà fún, àfáwà Jamil Abubakar, Ọlọ́run ní kí n gbúrò wọn, àwọn wà dáadáa, so kọ́lọ̀n jọ́ sì máa wà dáadáa torí pé ó pẹ́, kọ́lọ̀n wọn bá mi dúró tí wọ́n gbogbo àwọn nǹkan tó wà níwájú wọn, kọ́lọ̀n bá mi sọ́ dí rọrùn fún wọn. Àfáwà Abdulfatah Oníyèrè, ọ̀rọ̀ yóò ní dàrú, la ilaha illallah. A ní ìṣẹ́jú mẹ́wàá sí láti fi gba ìpè. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam, ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ́sà? Orúkọ mi ni Sulaiman láti Ẹ̀pẹ́. Naam, láti Ẹ̀pẹ́ ìlú mi. Èmi kọ́ máa sọ pé Ọlọ́run á túbọ̀ àlékún àlàáfíà fún mi. Àmín o, àmín. Àpadà tí a burú tí ó máa tún padà gbé yín ìfẹ̀mánìyẹ́sì ní ìdẹ́fẹ̀tò. Ọlọ́run bọ̀ ní ìjọba. Allahumma àmín. Èmi ò rí èèyàn kan tó lè ṣàkùn tí ẹni ẹbí tí ẹ wá tẹ̀ ṣe yẹn. Èmi ò rí èèyàn kan tó lè ṣàkùn. Bọ̀kọ́ lọ́wọ́ tó bọ̀ fún wa ní Àgbọ́yé. àgbẹ̀kẹ̀lé Àmín. àgbọ́yé Àmín. ọ̀ṣẹ́. Àmín. Ọlọ́run kó gbà fún wa. Àmín. Láwùláwà láwùwátà. Illa billahi al-aliyyil azim. Jazakumullahu khair. So, àwọn àfáwà yìí láti ìlú Ẹ̀pẹ́, àfáàsọ̀lẹ̀ ọlọ́mà mi ṣe dáadáa fún wọn. Wọ́n wá sọ̀rọ̀ kan tèmi ò bá wọn lọ. Wọ́n ní àlè rẹ̀ nìkan tó máa takò. Àlè rẹ̀ tí ó takò, kó lè yán máa takò dodo. Fìràún náà takò lọ́hùn, Kárún náà takò lọ́hùn. So, kò sí téyàn ò lè takò láyé. Kódà àwọn agbẹjọ́rò tí wọ́n máa gbẹ́jọ́ lọ kóòtù, wọ́n mọ̀ pé ní táwọn tẹ̀lé wa ọ̀daràn ni. Kódà sáàni mọ̀. Yóò sì bá a parọ́. So a gbọ́dọ̀ fàyè lẹ̀ fún àwọn tí wọ́n bá tẹ́ takò ká sì wo ẹ̀rí ọ̀rọ̀ wọn káwò bóyá yóò tọ̀tún. So kọ́lọ́n kó ṣe dáadáa fún wa, so kó ràn wá lọ. So jazakumullahu khair. Náà bí yẹn ṣe jẹ́ nìyẹn, àfáwà náà Ọlọ́run ò ní jó bàjẹ́ o, à ń retí ìpè ní o. So mo ń fi yẹn ṣàdúrà o. Ọlálékan Bákàrè mo ṣàdúrà fún yín, Ọlọ́run ní bàjẹ́ ọ̀yọ́ o. Lọ́gẹ̀rẹ̀ Abdulgani aṣàdúrà fẹ́yìn náà o. Mo mọ àwọn lọ́gẹ̀rẹ̀ dáadáa, bóyá àwọn lọ́gẹ̀rẹ̀ mi kan yẹn náà ni o. Ọlọ́run ní jó bàjẹ́ la ilaha illallah. Àfáwà Yusuf Abdulaziz, àwọn náà mo mọ̀ kan àjọ bẹ̀rẹ̀ ètò ní, Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn kó sì bá mi gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ la ilaha illallah. Bákan náà àfáwà Olúọmọ Sulech mo ṣàdúrà fún yín. Khadija Oyèbámijí, Ọlọ́run bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Olólùfẹ́ Bàbá Lágége, ọ̀rọ̀ yín ò ní dàrú. Khadija Oyèbámijí, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín la ilaha illallah Muhammad Rasulullah. So gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ ètò àtàwọn tí wọ́n hàn sí lórí ètò mọ́ àtàwọn tí ó tún padà máa ṣe ètò yìí lẹ́yìn ìgbà tá a bá kúrò lórí ètò, Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn, kó bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀. Ọlọ́run máa ń tí kó wa wọ́n fẹ́ o,
ọlọ́run bá wa bá wọn fẹ́ o kó wá dáa ju báwọn náà ti fẹ́ lọ wọ́n dẹ́ni kankan wa padà sẹ́yìn mọ́ sì dá wa dúró bó wa kọ́lọ̀ ń bá wa ṣe dáadáa fún oníkálukú wa la ilaha illallah muhammad rasulullah wala hawla wala quwwata láàrin abdulkareem mo ṣàdúrà fẹ́yìn náà o la ilaha illallah ọlọ́run dákun gbọ́rọ̀ oníkálukú wa sẹ́sọ̀ mọ́fà rẹ̀ ṣe wa mọ́fà rẹ̀ dé wa mọ́lẹ̀ àti jẹ́ àti mú ọlọ́mọdé ó nira fún wa nàìjíríà yìí ọlọ́mọdé ó nira fẹ́ni kankan nu wa o la ilaha illallah adé ní ibrahim adédayọ̀ ọlọ́run oníjó bàjẹ́ fẹ́yìn náà kó bá wa ṣe dáadáa fún yín salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ahlan wa sahlan tí n bá ní ṣe mistake láti ọ̀nà Benin lọ́hùn. Kó tó nù ẹkújọ mẹ́ta. Naam. Alhamdulillah. Àmín àmín. Àìmọ̀kan pọ̀ láyé ni. Ọlọ́run kó là wá ń bẹ̀. Láti gbà tí ẹ ti máa ń ṣe wà sí ẹ̀sán nǹkan kó jẹ́ fẹ́ẹ́nu rí. Alhamdulillah. Ẹ̀ ń ka nǹkan tí wọ́n kọ kalẹ̀ lẹ́ ń kà jáde. Alhamdulillah. Tó kò yẹ kí àríyànjiyàn máa wà ń bẹ̀. Àti tí kò sì wá pọ̀ fún àwọn ìṣíwájú kó tó wá kà bú òrera. Naam. Wọ́n fẹ́ yapa Ọlọ́run. Wọ́n sì fẹ́ yapa ànábì tó ní tọrọ dáná sun. Bẹ́ẹ̀ ni wọ́n á fẹ́ yapa Ọlọ́run àtànábì ni. Bẹ́ẹ̀ni. Tí ẹ bá wáyé lónìí méjì, kò sí nǹkan kan tí ń dá wàhálà lẹ̀ tó ju àwọn àdìdà àti ọ̀rọ̀ àwọn sálàfù wa yìí lọ. Àwọn aṣíwájú ẹ̀sìn lọ. Kò sí rọ́mẹ̀. Àlùkùránì pé ó pé lójú tí ò sí nǹkan kan bẹ́ẹ̀, ó ti ń tutù sí lójoojúmọ́. Ojoojúmọ́ ní tuntun. Ojoojúmọ́ ni tí a bá lè dá Àlùkùránì mú kò ní sí wàhálà kankan lágbàáyé. Alhamdulillah. Àìmọ́tẹ̀lẹ́ ọ̀sán tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn àfáà kan dáhùn kàkíra wa létí òun ní dá wàhálà lẹ̀. Kò sí rọ́mẹ̀ bàbá mi. Ẹ ṣeun gan-an. Jazakumullahu khair. Ọlọ́run ọmọkùnrin ìdí apá Àmín. Àmín ya Allah. Àmín. Jazakumullahu khair. Ọlọ́run sì yọrù nínú àwọn ọmọ wa. Àmín àti mi náà kọ́lọ̀ ń ṣàánú èmi náà. Bí wọ́n pé bí àtiwá wù jáde ó tún wà Ọlọ́run yọ wọ́n ní àwọn ọmọ wa. Àmín. Irú ní báyìí Ọlọ́run yọ ní àwọn ọmọ wa. Àmín. Inshallah. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khair. Naam. Àfáwà Olúwaṣèyí fún mi Adijuma. Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín kó ṣe dáadáa fún ní kálukú wa náà. Sa'id Hakim, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Ó ń kú bí ìṣẹ́jú mẹ́rin. Tani, mo fi lè ṣàdúrà fún bàbá wa Adégbìtẹ́ nílùú Òṣogbo. Ọlọ́run bá mi ṣàlékún àlàáfíà fún wọn, àlékún ìdẹ̀ra, àlékún ẹ̀mí gígùn. Ọlọ́run bá mi ṣe fún bàbá náà. So bákan náà, Abdulmalik, mo ṣàdúrà fẹ́yìn náà ọ̀rọ̀ tí yín náà ní dàrú o. Bàbá wa Engineer Odùọlá, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. Má dá yín padà sẹ́yìn, má dá yín dúró. Bákan náà, àfáà wa Abdulhakeem Moradéyọ̀, Ọlọ́run má dá yín padà sẹ́yìn bá jẹ́ ọmọ lọ sí. Àfáà wa Ibrahim Bádéjọ, mo ṣàdúrà fún yín. Bàbá wa Bọ́lágadé nílùú Amẹ́ríkà, bàbá dáadáa, bàbá àlùbáríkà, Ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ yín dàrú. Ọlọ́run bá wa wà pẹ̀lú yín. Almaruf, Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Aládé, bàbá wa Aládé Bákàrẹ̀, Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. Bàbá wa Taofik Kọ́lápọ̀ Ìṣọ̀lá, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. Saheed Orí Olówó, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó bá mi ṣe dáadáa fún yín. Abdulrasheed Orí Olówó, àfáwà Àdìsá Innocent, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Ẹja Lónìbú Dimonas, Ọlọ́run bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Bákan náà, Ajá Àbíkẹ́rímí, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Ajá Arámidé Karim, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Ajá Yétúndé, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ kó bá wa ṣe dáadáa fún yín. Bákan náà, Ajá Bàṣírà Rẹ̀mílẹ́kùn, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó bá wa gbàdúrà ní kálukú wa kó sì gbọ́rọ̀ wa sẹ́sọ̀. Àfáwà Alábẹ́íkà the Christ Alaba Ustaz Jami, Ọlọ́run bá wa dúró tí o báwọn kí ọ̀tá ṣe sáré tó, Olúwa Ọlọ́run dákun má fún wọn lérè sá o, ṣe ni ká máa lulẹ̀ kán sì máa ṣubú, má jẹ́ kí ti ọ̀tá èrò ọ̀tá má jẹ́ ó ṣe lóyún lórí. Bákan náà, bàbá wa Akéwùgbà Gold, Ọlọ́run bá wa ṣíjú àánú wò wọn kó bá wa mójútó wọn kó bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n dúró ti òtítọ́ lára àwọn méjèèjì yìí. Ọlọ́run dákun má rẹ̀ yín lẹ̀ o, kódà ẹ̀yin tẹ́ ná owó, ẹ̀yin tẹ́ ná ara, ẹ̀yin tẹ́ ná ẹ̀mí, ẹ̀yin tẹ́ ná ọkàn, àtẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ná báwo kí ló ṣe ń lọ báyìí. Olúwa Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò yín, má jẹ́ kọ́rọ̀ tí yín náà dàrú. Àfáwà Sheikh Abdulsabur Olúwaṣeun Balógun, àwọn àfáwà nu, Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́, Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún yín kó sì bá wa ràn yín lọ́wọ́. Má padà lẹ́yìn yìí o, la ilaha illallah, ara àwọn afáàrí wa nu.
so sì lè rí kán gbé sórí nǹkan yìí sì pọ̀ Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn kárí irú wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wàláhì wọ́n pọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bá wa ṣíjú àánú wò wọ́n àwọn àgbàlagbà ní àgbà tí ò lóminú òun ni ó máa pariwo àwọn eléyìí pariwo kódà Ọlọ́run kẹ́ wọn so ipò tí wọ́n wà lénìí Ọlọ́run má jẹ́ ó dúró ńbẹ̀ o Ọlọ́run bá wa gbé yín ga sí kó wọlá àlùbáríkà àwọn bàbá wa nínú Islam tí wọ́n ti fara gbolẹ̀ ṣiṣẹ́ kódà kọ́lọ́run wọlá ànábì Muhammad torí pé wọlá ànábì tóbi téèyàn bá ka Kùránì gan tọ́lọ́ ní inna fadlahu kana alayka kabira kí wọ́n ní kò ṣe é fi bẹ́ẹ̀ lọ́hùn inna fadlahu kana alayka kabira fadlullahi ala nabi alayka kabira àkíyàn wá ní kò tó bẹ́ẹ̀ lọ́hùn àkọ́lọ́ ń bá mi wọlá ànábì mọ́dà yín padà sẹ́yìn o mọ́dà yín dúró o mọ́dèmí náà padà mọ́dà yín dúró o mọ́dèmí náà dúró o kọ́lọ́ ń wọlá ìfẹ́ tẹ́ ẹ ní sí mi kó sì wọlé ìtẹ́mi náà ní sí yín pé nínú àwọn tó já sí pé àwọn ń fẹ́ dáadáa pẹ̀lú wa lẹ́wà Ọlọ́run dákun má jẹ́ kọ́rọ̀ yín dàrú láéláé má jẹ́ kí tàwa náà dàrú lọ́la la ilaha illallah gbogbo àwọn bàbá wa táwa ń ṣàdúrà fún Ọlọ́run jẹ́ ká dúrà àwọn túbọ̀ gbà Ọlọ́run bá wa ṣàánú wọn àtàwọn tá a rántí dárúkọ wọn àtàwọn tá a rántí dárúkọ wọn Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn Adéwòye Ibrahim Adédayọ̀ Ọlọ́run bá wa ṣíjú àánú ẹ̀yin náà kó bá wa gbọ́rọ̀ tí yín náà sẹ́sọ̀ lọ́la la ilaha illallah Muhammad rasulullah ọ̀rọ̀ yín ò ní dàrú Ṣíà àti Sunni mo ti sọ lórí ẹ̀ dáadáa Ṣíà àti Sunni àwọn méjèèjì náà jọ ń ṣe súnnà àwọn méjèèjì náà dẹ̀ ní problem Islam àti Ṣíà àti súnnà àwọn méjèèjì náà ní problem Islam inshallah a tún sọ̀rọ̀ lórí ẹ̀bẹ̀ ṣe sọ yìí salamu alaikum wa rahmatullahi wa barakatuh ahlan wa sahlan ta ló ń bá wa sọ̀rọ̀ sà naam alhamdulillah baba Allahumma amin 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 naam mo ti sọ pé ta lẹni tí wọ́n lò fún ó wà lórí YouTube kódà mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ mo sọ pé Israel ó pẹ̀lú àwọn tí wọ́n bá ànábì nú àwọ̀ ọkọ̀ ẹ̀rà òun àti Yakubu dọ́gba ẹni tí Bíbélì sọ làwọn àfáà náà gbà. ṣe rí i pé ọ̀rọ̀ yẹn kò yẹ kó ní argument tá a bá ti lọ sínú Al-Qur'an ẹ rí i pé tẹ́ bá ka Suratul Isra nígbà tọ́lọ́run ọba ń sọ wípé wa atayna Musal kitaba hudan li bani Israila ó wá ní zurriyatan man amalna ma'a Nuhin àwọn àrọmọdọ́mọ ẹni tó bá Núhà wọkọ̀ ṣé Jákọ́bù bá Núhà wọkọ̀ ni so Israel òun pẹ̀lú àwọn ànábì Ọlọ́run tó bá ànábì Núhà wọkọ̀ so ìrònú Bíbélì tán sọ pé Yakubu ní Israeli ní Yakubu òun náà ná gbé lórúkọ Ibn Abbas naam ẹ̀wọ̀n nítorí pé ó bọ́ lọ́hùn wọ̀yá àjàkadì kẹ̀kẹ́ lè mọ̀ páwà mùsùlùmí gbogbo ń tá a bá gbọ́ virus akọ̀ǹkọ wánú Islam ni Israel òun bá nẹ́bí Núhà wọkọ̀ ni Yakubu ṣe bọ́ ọmọ ànábì Ibrahim lòun ṣé wọ́n jọ wá jọra ṣọ́lọ́hun wa mọ́ tí ń sọ ni bọ́n torí pé wọ́n ti fi àdíìsì kó láàkáyé wa Kùránì ò tà mọ́ tánàbí dẹ̀ ń sọ pé inna qawmi ittakhadhu hadha al-Qur'ana mahjura àwọn ọmọlẹ́yìn mi ti yan Kùránì lódì. Pẹ̀lú àwọn ẹ̀rí táwa náà mú wáyà àti ọ̀rọ̀ táwọn sọ ẹni yẹn wọ́n ń sọ pé nígbà bá wá sọ wípé Ísírẹ́lì ti ń jẹ káná sí ìsìlámù tó ṣe tó tún sì pé ìjà táwọn Palestine jà ní ilẹ̀ Ísírẹ́lì. ẹni yẹn ò mọ̀ ń pa tó ń ṣẹlẹ̀ ní Ísírẹ́láìtì rárá ni. àwọn sọ fẹ́ nìyẹn pé èèyàn pé àwọn ẹ̀ ń kórúkọ tó kò ní Ísírẹ́lì lórí ibẹ̀ yẹn ní ayé ṣàfẹ́.
pé ìdíje ayé ìṣàfẹ́. ṣebí Yorùbá ń sìn orúkọ kan ni mọye ìran tó wà lábẹ́ ẹ̀ tó lóun ń ṣe Yorùbá Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tọ́wọ́n náà dẹ̀ ń sọ̀rọ̀ èdè ìdájọ́ ń gbọ́ra bẹ́ẹ̀ni. so ẹjẹ́ á fi ìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ fi lè ṣe lọ jazakumullahu khair ọlọ́run á ṣàlékún dáadáa ọlọ́run ò ní fi wálẹ̀ salamu alaikum. So bí yẹn ṣe jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ aṣàdúrà fún yín kọ́lọ̀ bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́la la ilaha illallah Israel òun kọ́ ni Jákọ́bù o àwọn àáfàá kan lọ gbé ọ̀rọ̀ bíbélì wá sínú Kùránì ni o wọ́n parọ́ mọ́ Bùnú Àbáàsì pé Bùnú Àbáàsì sọ bẹ́ẹ̀ Ibùnú Àbáàsì ò kò lè sọ wípé Israel ni Yakub Israelu ó lo ayé pẹ̀lú ànábì Nuha Jákọ́bù ọmọ ànábì Ibrahim ni wọ́n jọra wọn so n tán kàn sọ nínú bíbélì yẹn làwa náà gbé wá ó dẹ̀ wà bẹ́ẹ̀ nínú Bukhari náà so ìyẹn ló máa ń dá wàhálà lẹ́gbẹ́ kan wà nínú Bukhari wà nínú Bukhari wà nínú Bukhari gbogbo tó wà nínú Bukhari kọ́ ló lálàáfíà àfáà wọ́n kàn ń sọ pé the most authentic hadith ni kò sí ìwé kan tó authentic yàtọ̀ sálùkùrù áánì nínú ìsìláàmù yìí any other book is invalid so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa Allahumma rabbana atina fid dunya hasana insha Allahu ta'ala gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ àtolólùrànlọ́wọ́ ẹ bá wa dá sí ètò yìí kọ́lọ́n kó bá wa dá sí ọ̀rọ̀ tí yín náà ẹ má jẹ́ àwò níran ẹ jẹ́ á dá sí kọ́lọ́n kó kún wa lọ́wọ́ kó sì bá wa kún yín lọ́wọ́ gbogbo yín náà tẹ́ sí ń dá sí Ọlọ́run bá wa dá sọ̀rọ̀ tí yín náà in tansurullaha yansurukum tá a bá ran Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run lóun náà máa ràn wá lọ́wọ́ wa yuthabbit aqdamakum yóò sì máa fẹsẹ̀ wa rinlẹ̀ lórí ìní wa àtẹ̀sìn wa àti gbogbo nǹkan wa kọ́lọ́n dákun má jẹ́ kọ́rọ̀ dàrú mọ́ wa lọ́wọ́ la ilaha illallah ẹ bá wa ran ètò yìí lọ́wọ́ account number wa wà ńbẹ̀ ó wà lórí YouTube ó wà ńbẹ̀ náà ẹ sì bá wa share ètò yìí náà dáadáa kó lè dé ọ̀dọ̀ àwọn èèyàn káwọn náà lè jẹ àǹfààní tó pọ̀ ńbẹ̀ kọ́lọ́n kó ṣe dáadáa fún wa torí pé khairun nasi man yanfa'u nas ànábì ní ẹni tó rí ń bẹ lára ẹ̀ náà lẹni tó ṣàǹfààní fáwọn èèyàn kájú dọ́dọ̀ wọn ẹlòmíì á kàn wò yóò rí òun ò ní fẹ́ kẹ́lòmíì gbọ́ gẹ́gẹ́ bí ìṣesí pé ẹ má lọ gbọ́ wá sí wọn ẹ̀fọn bá dá làákà èyí rú àwọn ó ṣe ní kán má gbọ́ wá sí wọn jẹ́ kán gbọ́ kán ṣe làákàyè pẹ̀lú ẹ so Ọlọ́run lè ṣí làákàyè wọn ìwọ ṣe gbọ́ ìwọ wá ní kán má gbọ́ so Ọlọ́run bá ṣe dáadáa fún yíjà rẹ̀ eléyìí ò ní jáwé mọ́ kò sí ní jágbọ́ mọ́ ojú tájọ fi ń wọra wa Ọlọ́run ò ní fọ́ ọ̀rọ̀ tájọ ń sọ yìí kò ní kúrò lẹ́nu wa o ètí tá a fi ń gbọ́rọ̀ Ọlọ́run ò ní gbà lọ́wọ́ wa o iṣan ara wa yìí Ọlọ́run dákun má dè wá mọ́lẹ̀ má fàárẹ̀ dè wá mọ́lẹ̀ má tì wá mọ́lẹ̀ má tì wá mọ́ta èyí tí ó dé tí wọ́n mọ fẹ́ gbà fún wa lóúnjẹ ọlọ́mọjò wọlé tọ̀ wá èyí tí ó dé tí wọ́n mọ rù wá káàkiri ọlọ́mọjò wọlé tẹnì kankan wa lọ́la la ilaha illallah al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqima siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin wala hawla wala quwwata illa billahil aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته